wa kadhalika ètò àwọn ọlọ́run ni ja'alna likulli nabiyyin aduwan shayatin al-insi wal jinn gbogbo ànábì kọ̀ọ̀kan la yan ọ̀tá fún nínú àwọn èṣù èèyàn àti èṣù àlìjẹ̀nú nínú ṣèyítánì èèyàn àti ṣèyítánì automatically ìyẹn ní ó fi yé wa pé bá ti máa rí ṣèyítánì nínú èèyàn bẹ́ẹ̀ náà la máa rí ṣèyítánì nínú àlìjẹ̀nú lọ́lọ́run fi ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwa shayatin al-insi wal jinn gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́ta nínú àwọn èèyàn tó ṣe pé sùn ní wọn àtàwọn àlìjẹ̀nú táwọn náà jẹ́ ṣèitán ṣe wá rí àgbọ́yé wa lórí ṣèitán tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí ṣèitán wo la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí òun ni ṣèitán tí ọlọ́run ọba ọba àlékè ọlá ti ń pé a sọ́ra fún nínú alukur'an òun ni ṣèitán tí alukur'an àtúmọ̀ pé ní ibilis òun ọlọ́run fẹ́ ká sọ́ra fún àwọn ọmọ ogun rẹ̀ tí ń kó ṣiṣẹ́ ọlọ́run fi sọ́ra fún wọn ṣẹ́rí ṣètàn tàbí sọ̀rọ̀ rẹ̀ yìí ìpìlẹ̀ láti ilẹ̀ jẹ̀ní àlìjẹ̀nú ni khabith ó jẹ́ èèyàn jákujáku ìpìlẹ̀ láti ilẹ̀ àlìjẹ̀nú jákujáku kan ni tí ọlọ́run wá dá látara ná lọ́lọ́run ọba ti dá nígbà ọlọ́run dá látara ná tán ọlọ́run wá ní kó máa sẹ̀mí níbi táwọn màláíkà ọlọ́run ti ń sẹ̀mí lábẹ́ àánú ọlọ́run lábẹ́ ẹ̀kẹ́ ọlọ́run ibẹ̀ ní ti ń sẹ̀mí ọwọ́ àṣẹ ọlọ́run ọ̀yà kèfèrí ọ̀yà kọ mọ́lọ̀ lọ́wọ́ ọlọ́run wá bínú sí ọwọ́ àsọdẹ ní èṣù òun la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹni tí wọ́n dá láti inú ná tó ṣe pé pìlẹ̀ rẹ̀ kí wọ́n tó dánú ná àlìjànú ni ìyá rẹ̀ àlìjànú ni èéfín iná ló doyún ìyá rẹ̀ wọ́n wá bí ń jẹ́ ọmọ tí wọ́n dá láti inú ná tí ìyá rẹ̀ jáde jẹ̀nu ọlọ́run wá ọ̀sàlẹ́sà sáàrin àwọn màláíkà ọlọ́run wá pa á láṣẹ kọ̀ wá tẹ̀ láṣẹ ọlọ́run wá bínú sí ọ wá lè jìnnà kó nù kẹ́ òun lẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹni yìí ọ wá látẹ̀lé àwọn àtẹ̀lé ẹ̀ là ń pè ní jùnúdù ẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ tó yẹ kí wọ́n jọ fẹ́ fèsì wa ni òun àtàwọn ọmọ ogun rẹ̀ yìí kí ló fà á tíjà fi wá láàrin àwa pẹ̀lú ẹ̀ kí ló fà á kọ̀dàrú mọ́ gbogbo wa lọ́wọ́ ó ń gbà tọ́lọ́wọ́ ọba ọba àlekè ọlá dá nàbí ádámà tán alayhi salatu wassalam ó ní kí gbogbo àwọn màláíkà kí wọ́n lọ lè ferí balẹ̀ fádámà tọ́lọ́n fi ń sọ pé ní wa idh qulna lil malaikati nígbà tí àwọn ọlọ́run tá a sọ fún àwọn màláíkà pé usjudu li Adam ẹ lọ lè ferí kalẹ̀ fún Adam fasajadu illa ibilisa gbogbo wọn wá ferí kalẹ̀ ìbílísù nìkan ni ò ferí kalẹ̀ kana minal jinn àlìjẹ̀nú nínú àwọn àjẹ̀nú lọ́wọ́ o fafasaqa an amri rabbihi ọ yarí máṣe ọlọ́run lọ́wọ́ ǹjẹ́ kí ló dé tójú ọ̀sẹ̀ bó ti ṣeun ìwọ ìbílísù ó ní bẹ́ẹ̀ ni èmi ò ní lè ferí kalẹ̀ fọmọ ádámà èmi ò ní ferí kalẹ̀ fún ádámà ana khayrun minhu èmi sàjù lọ mọ́sàjà dámà lọ khalaqtani min nar iná ló ti dá èmi wa khalaqtahu min tin ọ̀dá òun láti bí ẹ̀rẹ̀ fọ̀ aha mi ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀ nítòsí òun ni wọ́n ń pè ní gbéraga nítòsí òun ní ń jẹ́ lára nítòsí òun ní ń jẹ́ gbéraga ọlọ́run wa ní sọ sẹ́bẹ̀ náà èmi ọlọ́run fi ọ́ sínú àlìjẹ́nnà mo fi ọ́ síbi táwọn màláíkà wà mo fi ọ́ sínú kéèmí ọlọ́run mo sì wá pa ọ́ láṣẹ o sì wá ṣègbéraga sáṣẹ mi o sì wá lára dànù bí kò má jẹ́ èèyàn ńgbà tí wọ́n ń jẹ́ èèyàn kádàmù má wàá di nǹkan má ńgbà tí wọ́n di nǹkan tó bá rí bẹ́ẹ̀ fakhruj minha kó o lálìjẹ́nnà mi kó o sánmà mi fa innaka rajim látòní lọ ẹni ìpè ní ọ́ látòní lọ ẹni tá a lè jìnnà tá a lè kó náà kẹ́ni ọ́ wa inna alayka lanata ila yawmiddin ìpè ọlọ́wọ́ máa bọ ọjà tí ìdíjọ́ àlìkìyàmá ṣètánì ìpè ọlọ́wọ́ máa bàjà tí ìdíjọ́ àlìkìyàmá ni ṣé wàá mọ̀ pé èèyàn tí wọ́n lé kó lálìjánnà tí wọ́n lé kó náà kẹ́ ọlọ́run nítorí pé fèrè kanlẹ̀ fádámà tó lóun ò fèrè kanlẹ̀
ẹ dákun ta lọ́lọ́run ló ń sábàbí eribu rẹ̀ ádámà ló ń sábàbí eribu rẹ̀ ádámà ni lòun náà ṣe wá lérí wípé tọ́ ọlọ́run so ti torí ádámà lémi kúrò ní àlìjẹ́nnà náà èmi náà ní tí í ṣe o sórí ibi tó ní iná tó ní wọ̀hún èmi àtàwọn ọmọ rẹ̀ lájọwọ́ bẹ̀ èmi àtàwọn ọmọ kọ́dà bá ádámà náà bá farabalẹ̀ ń ó mú wọ bẹ̀ ádámà gan bọ́ bá farabalẹ̀ èmi ò mú wọnú náà níbi sọ pé Rabbi ṣètánì ní wọ́n lọ́wọ́ bá mi o bima aghwaytani pẹ̀lú pé ó fìyà jẹ mí yìí ọsọmínú yìí tèmi bàjẹ́ yìí law zayyinanna lahum fil ard èmi náà lọ́ọ́ dóde wọn lérí ilẹ̀ yín lọ́ọ́ dóde wọn bẹ́ẹ̀ wala ughwiyannahum ajma'in gbogbo wọn ní kóso di ti sọ wọn nù ṣètánì lérí ni ẹ̀yin àfàtẹ́ kínáwó wala ughwiyannahum lam lil qasam ughwiyanna nono al-mushaddada thaqila fi'l mudari ìbúra mẹ́ta lọ́wọ́ à ń bẹ̀ ń tọ́ lágbára pé kò sí ọgbọ́n tí ọmọ ádámù ọ̀dà yìí sọ wọ́n nù kò sí ọgbọ́n tí wọ́n ọ̀dà yìí sọ wọ́n nù ajma'in lápapọ̀ gbogbo wọn ní ńgbà wá rí pípa àwọn oníkalọ́wọ́ ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn tí wọ́n ọlọ́run bá fọ̀ mọ́ nìkan nu wọn lókù gbogbo mo fi ní palẹ̀mọ́ rẹ̀ àtàdámà gan ọ́rẹ́dì àti kádámà bọ̀nù náà kọ́dà kọ̀ yọ̀ǹda nẹ́bí nẹ́nu náà ọgbàdà wá rí pé ipa àwọn ò lè ká gbogbo èèyàn tán ń gbòdì pòǹkóhùn dá wọn lófin ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn ẹrú rẹ nìkan tí wọ́n ọlọ́run bá fọ̀ mọ́ nìkan lọ́wọ́ mi ò ní tẹ̀ sẹ́ni bí kọ́wé èso tó lè mọ́tẹ̀ yẹn ń sin lágbára àfi kéèyàn kẹ́kọ̀ọ́ báwo lọ́wọ́ Ṣàítánì ò sí ní tẹ òun torí palẹ̀mọ́ rẹ̀ yìí ṣe kí ni ọlágbára o ọlọ́run fún rẹ̀ náà kọ́ wá fi ọ̀rọ̀ ẹ̀ sí é ọlọ́run wá ń wọ́ọ̀nù wá ń pa ẹ̀ gan ẹ lọ́wọ́ ní Suratu Yasin ọlọ́run ní alam ahadi ilaykum ya bani adama sẹ́mi ọlọ́run ò ti sọ fẹ́yàn ọmọ ànábì adama ni mo ti sọ fún yín pé Allah ta'budu shaitan ẹ má ṣe shaitan innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílíà ní o ọ̀tá yín kẹ́lẹ́ mọ̀ pọ́lọ́ náà fọ̀rọ̀ rẹ̀ ṣe òun palẹ̀ mọ́ pẹ̀lú wa ọlọ́run náà wọ́nu wa akóso àní méjì ṣètánì ń ṣiṣẹ́ lérí wa ọlọ́run náà ń pè wá bọ̀ akóso àní méjì bẹ́ẹ̀ yọ̀bá wa múra pẹ̀lú palẹ̀ mọ́ ṣètánì yọba lọ ọlọ́run sì ní alam ahadi ilaykum ya bani adama ẹ̀yin ọmọ nabi adama sẹ́mi ò kìlọ̀ fún yín ni alla ta'budu shaitana ẹ má tẹ̀lé shaitan innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílíà ní sẹ́ẹ̀sìrì shaitani ò ní síwọ́sẹ́ alikiyama ní ọ̀dà lọ́wọ́ o nígbà tí wọ́n lè kó lálẹ́ Janna tán ọwọ́ ní ọlọ́run ó ti lé mi mo ti jáde ádámà kó bá mi kò kó wọn gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu mọ́ ọlá ádámà kó bá òun ṣùgbọ́n gbogbo sẹ́ẹ̀rẹ́ tóun ṣe òun sìn ọ́ òun kọ́ màláìka ń kéwú ẹ̀sìn pọ̀ tóun ṣe òun náà ní tóun fẹ́ gbà ọlọ́run ní kí ló fẹ́ fi ẹ̀sìn rẹ tó ṣe kí ló fẹ́ fi gbà qal ọlọ́lọ́wọ́ rabbi anzirni ila yawmi yub'athun mo fẹ́ kọ́ yọ̀ǹda mi kẹ́mi mi ó gùn díjọ́ alikiyama kí n má kú díjọ́ alikiyama ọlọ́ni tọ èmi yìí sálábòsí sọ rẹ́sìn tó ṣe fún mi ń gbogbo ṣe tó ṣe tó dáhùn tó wáyé pé ń tọ́ba yẹn fi gbà ní kí n fi ọ́lẹ̀ díjọ́ alikiyama fa innaka minal munzirin ìmọ̀ wọ́ọ̀ràn ni ila yawmi yub'athun ó di ila yawmil waqtil ma'lum ó di jọ́tà alikiyama bá dé kí n tó mú okun bẹ́ẹ̀ automatically n ti bá ṣe bọ̀ pẹ́ bí ó sì ti máa ṣe kí ni bí ó ti máa ó dìgbà wọn bá fọn fèrè sínú wo kí Sàtánì tó kú bí wọn ò fún fèrè sínú wo ń bá wa wọ ọlọ́nu ṣe máa pé automatically ó bẹ̀rẹ̀ sí látẹ̀rí ádámà àkọ́kọ́ yóò máa bá sẹ́hùn lọ fá tí ó fi dé ọmọ ádámà tí ó gbẹ̀yìn ṣe máa pé lóòótọ́ náà kò ní kéré o ń ta fẹ́ yanjú bó o lò ṣe ní kó sínú èrò tí Sàtánì fẹ́ kó ìpalẹ̀mọ́ rẹ̀ yìí pọ̀ kò sí mú láwàdà ntí ń ṣe ń dùn ṣe ń dùn ntí ń dùn torí ntí ń dùn ni pé ṣé mo kó nù kẹ́yìn náà ẹ wá ní máa lọ núyà ádámà tó fa èmi àti àtàwọn ọmọ rẹ̀ àjọdé núyà ni ìpalẹ̀mọ́ rẹ̀ nù ni
ṣùgbọ́n àwọn ọmọ anabi adama ọlọ́run wa nífẹ̀ẹ́ wa púpọ̀ ọlọ́run ò dá wa fún ká wá jìyà kò dá wa fún pé ká kúrò láyé kọ́ wá dijọ́ àlìkìyàmà ká lọ lè bọ́ sínú ìyà ọlọ́run ò dá wa fún bẹ́ẹ̀ ọlọ́run wa ṣe gbogbo ètò fún wa tó o gbọ́dọ̀ bá ń bọ̀ ní bọ́ sọ́wọ́ ṣètánì kò ṣeé ṣe o ọ máa bọ́ síbi ọ máa padà ọ máa bọ́ síbi ọ máa padà ọ máa bọ́ síbi ọ máa padà ni ọlọ́run wá sàn àwọn ọ̀nà fún wa àwọn ọ̀nà fún wa pé tẹ́ ẹ bá ti ń bọ́ sọ́wọ́ rẹ̀ ẹ gbá bí tẹ́ ẹ bá tún bọ́ síbi ọ̀rẹ́ ń bí ẹ tún gbá bí tẹ́ ẹ bá bọ́ síbi ẹ tún gbá ọlọ́run fi ń sọ náà Al-Qur'ani pé ní walladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum dhakaru Allaha wastaghfaru lidhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun ọlọ́run ní walladhina idha fa'alu fa'ishatan ẹ̀rọ àwọn tí wọ́n máa jẹ́ ni tòun tí wọ́n máa jẹ́ ni tòun àwọn tó yẹ pé ní tí a bá ṣèbàjẹ́ àwòtọ́làmù anfusahum àbí wọ́n ṣàbòsí fúnra wọn dhakarullaha wastaghfaru lidhunubihim ẹ̀ẹ̀kan náà wọ́n rántí pé ṣètá yìí máa fẹ́ lù mí rèé yìí máa ń tẹ̀lé sùn lọ rèé wọ́n rántí ọlọ́run pé ìpadà sọ́dọ̀ ọlọ́run wastaghfaru lidhunubihim wọ́n sì fastaghfaru lidhunubihim wọ́n sì rántí ọlọ́run lẹ́ẹ̀kan náà wọ́n pa ẹ̀ṣẹ̀ nìtì walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe òun tí ìbá nílò wọ́n sí wọn ò ní kọ́ntínú ẹ̀ka máa ṣe lọ tí wọ́n sì máa pèsè ẹbú ni tọ́ba níbẹ̀ opportunity wà ọlọ́run tó ní kúlẹ̀ yá ibadi ẹ̀yin èèyàn mi ẹ̀yin ẹrú mi alladhina asrafu ala anfusihim àwọn tọrọ wọn ti bọ́ sáwọn lẹ́sẹ̀ tí wọ́n wà nù wàhálà pé ṣẹṣẹ tani ò ti kó mi lẹ́rú báyìí ṣé ẹ ti bẹ́sùn lọ́wọ́ ayọ́lọ́ ní la taqnatu min rahmatillah ẹ má jákàn nínú òkè ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ pátá yóò padà fèrè ẹ̀jẹ̀ wá innahu huwal ghafurur rahim sẹ́wọ̀n pé nítorí tó bá lọ́wọ́ fèrè jìn bọ́ọ̀ bá tó bọ́ ọlọ́run ò lè fèrè jìn ọ́ tí ẹ bá lọ lè wo hadith èyí tí Abu Sa'id al-Khudri gbà wá anabi ń sọ ń bẹ̀ pé inna shaytana qala shaytani náà sọ̀rọ̀ kí ló sọ ó ní wa izzatuka ya rab wàláhì wọ́jọ́ tí máa wo hadisi yìí ẹ̀rọ ọlọ́run má bà mí ni mo fẹ́ yà síbi ibòmí nu o bí ẹ bá ṣe pé eré ọmọ ànábì Ádámù ò pé eré yẹn ò gbọ́dọ̀ pé kó tọrọ nǹkan lọ́wọ́ ẹlòmíì lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa wọ́ ọmọ lọ́dí òsà máa wá owó kọ́ máa lọ sóògùn kọ́ máa wọ́lá kọ́ máa lọ bẹ́ ìsùn múlẹ̀ nígbà tí eré yẹn ò pé ni ẹgbẹ́ àdìsí yìí nísìnyí ṣètánì fẹ́ sọ̀rọ̀ anabi ní qala ṣètánì sọ pé wa izzatuka ya rab mo fi ìwọ ọlọ́run bẹ́ lọ́hùn ọlọ́pàá ní ṣètánì padà sí ṣètánì ní wa izzatuka ya rab iyì rẹ mo fi bẹ̀ ọ́ la abrahu ukhwiya ibadaka ma damat arwahuhum fi ajsadihim mo bẹ̀ ọ́ kí ni mo bẹ̀ ọ́ sí ìtí mo bẹ̀ ọ́ sí ni pé mo fẹ́ máa báṣẹ́ lọ kí n máa ṣì àwọn ọmọ èèyàn lọ́nà lọ lópin ìgbà tí ẹ̀mí wọn bá ń bẹ lára wọn báyìí ìlóso tí wọ́n yìí máa bà tí wọ́n jẹ́ ni òun náà bẹ̀ lọ́n sí nífa Ṣàítánì ò fọlọ́n ṣeré bó ti bàjẹ́ fún un tó ó túmọ̀ pọ́lọ́ lèyàn máa ṣe kí ni ọwọ́ lọ́lọ́ mo fi yìí rẹ bẹ̀ ọ́ o ìtì sí ń bẹ̀ ọ́ sí ni pé mi ò fẹ́ yẹ̀ mi ò fẹ́ bò tí ìmọ̀ bàtọ̀ máa dámà jẹ́ lópin ìgbà tẹ́mi wọn bá wà lára wọn tí ń jẹ́ sí pé kí Ṣàítánì tó sọ wálẹ̀ nísìn olùjọ́ tẹ́mi bá ṣe kí ni tẹ́mi ọba bọ́ lára rẹ̀ Ṣàítánì ọ̀padà lẹ́yìn rẹ̀ o tẹ́mi ìbá ti bọ́ lára rẹ̀ Ṣàítánì ò ní fi ọ́ lẹ̀ faqala rabb ọlọ́run wá sọ fún un pé tí mo fi lọ́wọ́ fẹ́ràn wa náà ni ọlọ́run wá sọ fún Ṣàítánì pé ní wa izzati wa jalali bí mo ti tó iyì mi àtọ́lá mi èmi ọlọ́run fi búra la azalu aghfiru lahum mastaghfaruni bọ́n bá ti ń nù wọ́n tó tọ́ ń ba tí wọ́n jẹ́ tó bí wọ́n bá ti ń wá ń tọrọ àforíjì èmi ló sì máa foríjì wọn mi náà máa foríjì wọn sẹ́ni pọ́lọ́n fà yé lẹ̀ àbí ọ̀fà yé lẹ̀ ọlọ́run fà yé lẹ̀ sẹ́wárí gbogbo wa láàánú palẹ̀ mọ́ ó ti dá wa lójú ní sí pé a wà lọ́wọ́ Ṣàítánì ò sì ní fi wálẹ̀ lópin ìgbà tí ẹ̀mí ń bá ń bẹ lọ́rùn wa kò ní yọ̀ǹda wa ó dẹ̀ ti bẹ lọ́rùn ọlọ́run ní mo ti gbọ́
náà wá fún lésì pé sórí àwọn èèyàn wọ̀nyí tí a bá ti ń wá àforíjì èmi náà máa ṣe kí ni ìmọ̀ àforíjì wọn sẹ́ẹ̀ pa ti hásà ní méjì ṣé Ṣaitánù gangan bó ti ṣàdúà tó tọ́lọ̀ ní mo gbàdúrà rẹ tó sọ́wọ́n alágbára tó bẹ́ẹ̀ náà ni Ṣaitánù lẹ̀ àmọ́ yóò máa jọlẹ̀ wájú àwọn kan bí ó ti máa jálágbára wájú àwọn kan lèyẹ́ fi gbọ́dọ̀ mọ ipò tí ó tó rẹ̀ sí sépò tí Ṣaitánù ti jọlẹ̀ wájú mi mo fẹ́ tọrọ àmì sí ni àbípò tí Ṣaitánù ti jẹ́ ibo mo fẹ́ tọrọ àmì sí mbẹ́ èyàn gbọ́dọ̀ lọ́ọ́ mọ̀ ṣe ń Ṣaitánù ọlágbára agbára rẹ̀ ò sì fúyẹ́ ṣé agbára rẹ̀ fúyẹ́ ni wọ́n ní ká dámọ̀ ọmọ Jésù lọ́rọ̀ lè tán Jésù sagbára wọn fúyẹ́ nu bó ti wá lágbára tó yẹn náà bẹ́ẹ̀ bá rìn bó ti yẹ kéèyàn ó rìn tó ṣe bó ti yẹ kó ṣe tó hùwà bó ti yẹ kó hùwà Ṣaitánù lẹ o Ṣaitánù lẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a bá ń sọ̀rọ̀ Ṣaitánù ìyí máa ń wà lẹ́mẹ̀ẹ́wé kọ̀sọ́gbọ́n tó wọ́n dà kò sígbà tí ò ní kóhun ní ẹ̀rú kò rí bẹ́ẹ̀ Ṣaitánù lẹ ọlọ́run ọba àlékè ọlá tọ́ ọba ti lè jẹ́ ni ọba náà Ṣaitánù alágbá lérí rẹ̀ kí ló fi jẹ́ ni ọlọ́run ìpa òfin ọlọ́run mọ́ ìsáfẹ́sẹ̀ ọlọ́run bọ́ ọba ti lè máa pa òfin ọlọ́run ọba mọ́ tó ń sá fún ẹ̀sìn ọlọ́run ọba Ṣaitánù ò ní nǹkan kan tí ó fi ọ sí àwọn oní ń pòfin ọlọ́run mọ́ àwọn ni wọ́n ń sáfẹ́sẹ̀ ọlọ́run ẹ má jẹ́ ń tàn yín kò dàrú lónìí tá a wà yìí kò dàrú rárá lónìí tá a wà yìí púpọ̀ Islam yìí ṣọ̀kan o Islam yìí ṣẹ̀yọ̀ kan o Islam ti pọ̀ Ànábì dẹ̀ ti sọ onítọ́wọ́ padà yá Islam wọ́n padà pín sí 73 gbogbo 73 72 ń bẹ̀ ń lọ ná ẹ̀yọ̀ kan ní ẹwà àdìjẹ́ náà wọ́n wá bẹ̀ Ànábì léèrè pé àwọn oníwà àdìjẹ́ náà Ànábì láwọn tọ́ bá wà níbi tẹ́mi wà yìí àti ibi táwọn sàábì mi wà ibo la Ànábì wà ibi kitabullah ibo làwọn sàábì wà ibi sunnatu rasulillah sẹ́ẹ̀rẹ́ ni tí ọba dole ni alkitabu wa sunna Ṣaitan ọ̀lẹ́ni lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń padà bọ̀ tí n bá ń ka ọ̀nà tí Ṣaitánù ń gbà ẹ padà rí i pé bẹ́ẹ̀ ọba ti sí ala manhajil kitabu wa sunna Ṣaitánù ti palẹ̀ rẹ̀ má ti pẹ́ yóò máa rò pé òun wà lórí àdéhùn ti bá yóò ti tẹ̀lé Ṣaitánù tí ó sì máa gbà pé sẹ́wàá lọ́lọ́run nígbà yìí tá à ń ṣe yìí ni wàhálà yìí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò ṣe tọ́lọ́run kankan Ṣaitánù ló tẹ̀lé àmọ́ bí wọ́n bá ti lè dìmọ́ kitabu wa sunna pé bọ́lọ́run ti wí rèé bá Ànábì ti wí rèé báwọn sàábẹ́ ti ṣeré eré ẹ̀ ni mo dúró Ṣaitánù ò ní tí ó fi ṣe Ọlọ́run fi ń sọ pé inna ibadi ẹ̀rọ àwọn tó bá ṣe tèmi laysa laka alayhim sultan Ṣaitánù lọ́ọ́ gbọ́ dáadáa ó lè lágbára lérí wọn o wa kafa bi rabbika wakila èmi Ọlọ́run ní ìdúró tàwọn eléyìí bẹ́ẹ̀ bá ti lè lórí kitabu wa sunna Ṣaitánù ò ní tí ó fi ṣe Ọlọ́run tó sọ ń bọ̀ mí pé kana lahu alayhim min sultani illa lina'lama man yu'minu bil akhirah mimman huwa minha fi shakk ẹni tó bá dúró tọ́lọ́run tó sì gbọ̀n pálí kìámà ń bẹ Ṣaitánù ò ní tí ó fi ṣe nígbà tí òun náà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mọ́ káyà ń fún yín lẹ́ẹ̀kan nígbà Ṣaitánù náà ń sọ̀rọ̀ ó ní Rabbi ìwọ Ọlọ́run bima aghwaytani kó o bínú sí mi ọba tèmi jẹ́ la uzayyinanna lahum fil ard yìí lọ́ọ́ takú tí wọ́n lérí ilẹ̀ gbogbo sẹ́ẹ̀bù yìí sì lọ́sọ̀ fún wọn wala ughwiyannahum ajma'in gbogbo wọn pátápátá yìí sì sọ wọn nù gbogbo wọn ní sọnù nígbà tí wọ́n apàdé àyà wọn ó ní illa ibadaka minhum al-mukhlasin àfàwọn ẹrú rẹ tí wọ́n Ọlọ́run bá sàlẹ́sà àwọn Ọlọ́run sàlẹ́sà àwọn tó lórí kìtàbù wa sunna bẹ́ẹ̀ ọba ti jálù sunna ìhun múṣeré Ṣaitánù ni ọ yìí sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀yin gan yóò kílíà sí yín pé múṣeré Ṣaitánù ni nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn ọ̀nà tí Ṣaitánù bá ń gbà ọ̀nà tí wọ́n máa gbà tí wọ́n máa fi mú yàn yín ka ọ̀nà tí wọ́n máa lọ bí 16 tí Ṣaitánù ń gbà mú yàn yín ka ọ̀nà tí wọ́n máa lọ bí 16 tí Ṣaitánù ti ń gbà mú yàn yín wàá ka ọ̀nà téèyàn fi bọ́ lọ́wọ́ Ṣaitánù tí wọ́n máa lọ bí 20 eléyìí tí ń ṣe yé palẹ̀ mọ́ni naam bẹ́ẹ̀ bá ti wá jẹ́ ẹni tó lórí kìtàbù wa sunna Ṣaitánù ò ní tí yóò fi ṣe sẹ́ẹ̀rí ìdẹ́fìmọ̀ pé Ṣaitánù ilẹ̀ tọ́ba dìjọ́ alkiyama
àwọn tó bá tẹ̀lé ẹ dákun bí èèyàn bá ń lógun tó bá kó yàn lẹ́yìn èèyàn wá dógun ilẹ̀ wá gbóná olórí ọ̀sán ni àbí yóò dúró ìgbà tó gun wá gbóná lógun kí ló lórí òsè lógun yóò dúró ní pé yìí ní lọ sẹ́yìn gbogbo lórí bá ti sá kí lógun ṣe olórí tó wá sá lógun sọ́ọ̀lẹ̀ ní àbálágbára tó bá dijọ́ àlùkìyámà Ṣẹ̀tánì ọ̀sán fún àwọn tó bá tẹ̀lé yóò ní wama kana li alaykum min sultan illa an da'awtukum fastajabtum li fala talumuni walumu anfusakum. ẹ bá kún àwọn ọjọ́ àlùkìyámà pé Ṣẹ̀tánì dà yóò lóhùn rè yóò yọjú pé èmi rè Ọlọ́run àwọn tó wá tẹ̀lé Ṣẹ̀tánì wà lẹ́tọ̀ ẹ̀yìn ìyẹn rẹ̀ dà yóò láwọn èèyàn àwọn ní ìlànà pé àwọn rè ó lọ́ máa ní Ṣẹ̀tánì kéde yóò ní kò sí tèmi ń bẹ̀ àwọn ni wọ́n dúró yìí kò sí tèmi pẹ̀lú wọn èmi wọn ò ní nǹkan kan ìtọ́ pa wá papọ̀ ni pé wa ma kana li alaykum min sultan yóò ní tọ́ ìgbà tẹ́ wà láyé sẹ́mi Ọlọ́run tó dá yín èmi kí mo sá dá yín sáyé èmi tí ì sì dá yín ìyìn lẹ́tọ̀ọ́ kí n pàṣẹ fún yín ìlà ìtọ́dèmí yín pọ̀ ni pé anda autukun fastajabtum li mo pè yín ẹ sì dá mi lóhùn kọ́tán àmọ́ pé mo pàṣẹ èmi kọ́ mo pè yín lẹ́sẹ̀ kí ni fala talumuni ẹ má bú mi o walumu anfusakum ẹ̀yin lẹ́gọ̀ tẹ̀lé mi ara yín ni ẹ bú tóun bá jẹ́ balógun tó lágbára ní sọ yóò wú bẹ̀jú àlùkìyámà yóò dínà ìjọ àlùkìyámà ẹni tó tẹ̀lé tí ó dínà rẹ̀ ọ bẹ́tà kọ́ má ṣe kí ni tọ́wọ́ tí mo pọ̀ ọ̀bá ní tẹ̀lé kò sí tí ó fi ọ́ sí ń pè ọ́ ni yóò pè ọ́ lọ bí ọtí yóò pè ọ́ lọ bí ṣìnà yóò pè ọ́ lọ bí olè yóò pè ọ́ lọ bí jìbìtì yóò pè ọ́ lọ bí mọ́kírun tọ́wọ́ yìí ti gbé tọ́wọ́ ti dáhùn ọ̀tá kọ́kọ́ dáhùn náà ni yóò sọ fún ọ pé kí n tó ń pẹ̀lú tiẹ̀ òun pè owó oṣù ọlọ́run tó dá ọ òun kóun dá ọ owó òsì lágbára lẹ́yìn rẹ òun kẹ́ pè ọ́ lọ sí sẹ́kí ni àmọ́ bú wo ara ẹni o bú ọyọ wọn tiẹ̀ nu kálukọ́ máa dáyà jẹ ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ nígbà tọ́lọ́ ń dẹ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ ń fẹ́ sọ fún wa ọlọ́run fẹ́ ká mà pọ̀ lẹ àfi tá a bá ṣe tó mọ́ ní tó lágbára ní nígbà tọ́lọ́ ń fẹ́ sọ̀rọ̀ ní Suratun Nisa ọlọ́run ní faqatilu awliya ash-shaytan ẹ̀yin múmìnì àwọn ọmọ ogun Ṣaitani ẹ máa bá wọn jà gbogbo ẹni tí máa ń tẹ̀lé Ṣaitani ẹ̀yin ẹ máa bá jà inna kayda Ṣaitani kana da'ifa ọgbọ́n Ṣaitani lẹ̀ gbogbo ète rẹ̀ lẹ̀ kò lété gidi ète rẹ̀ lẹ̀ tí ń jásí pé àìbẹ̀rù Ọlọ́run ni òjì àríṣẹ́ Ṣaitani sí kíni gbogbo ẹni tí wọ́n Ṣaitani bá mú lẹ́yìn tí bá ń rí i lò bóyá ń lọ síbi ọtí bóyá ń lọ síbi jìbìtì bóyá ń lọ síbi kọ́mọ́kírun bóyá ń lọ síbi kọ́mọ́gbàwẹ̀ bóyá ń lọ síbi iṣẹ́ ẹbú kan ẹni yẹn náà tẹ́lẹ̀ náà ọ̀lẹ́ ni àìbẹ̀rù Ọlọ́run ọba rẹ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ tí Ṣaitani fi níbi gbá mọ́tí fi níbi iṣẹ́ kíni fi níbi lò sẹ́rí Ṣaitan yóò máa lágbára ẹni tí bá ń ṣiṣẹ́ ẹbú sẹ́jọ́ tí mùmíní bá ti rawọ́ níṣẹ́ ẹbú kan mùmíní tó bá ti rawọ́ níṣẹ́ ẹbú kan tí ó bá tètè padà Ṣaitani ọwọ́ lọ́bì yìí tó kù ọ̀kan ní ọkọ̀ nà sí ọ tó bá ti tẹ́wọ́ gbà tó ń bá yìí ń lọ yóò tún nà mí sí ọ yóò máa nà sí ọ tí ó fi rí ọkọ lẹ́rú tó bá ti rí ọkọ lẹ́rú tán àti bọ́ ọ̀rọ̀ ọ̀ma o lọ́lọ́run bí ń sọ pé innama sultanuhu ala alladhina yatawallawnahu wa hum bihi mushrikun àwọn tí Ṣaitani ó máa pàṣẹ fún àwọn làwọn tí bá ń gba tiẹ̀ tí wọ́n sì jọ ń sàṣepọ̀ bọ́ọ̀ bá ti lè ṣẹ̀ṣẹ̀ kán tó o bá tètè túbá Ṣaitani lẹ́ni tó ń bẹ̀rù jù lẹ́ni tí ń ṣẹ̀ tí ń túbá wọ́n ti rí tó ń bá ti pè é yóò ṣe kí ni yóò padà tó ń bá tó pè é yóò padà àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí sẹ́lọ̀hún títọ́ wọ̀ bá ti wáyé mọ́ Ṣaitani ti lágbá lérí rẹ̀ sẹ́ẹ̀sì rí bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀ṣẹ̀ bóyá ń ṣe bọ́ bóyá ń ṣe kèfèrí èyí tó burú jù níbi Ṣaitani ti ń gbà yàn mú láyé jù tá a kọ́kọ́ ka nọ́mbà 1 ẹbọ ṣíṣe ni sẹ́ẹ̀mọ̀ pé oògùn ṣíṣe ara ẹbọ ni ló fi jásí pé ẹ̀rọ àwọn àfa tó ṣe pé àwọn àti Ṣaitani jọ pààlà ibi tó ti bẹ̀rẹ̀ lóògùn bẹ́ẹ̀ yẹn bá ti lè bí Ṣaitani bá fi lè gba bí ẹbọ gbàyàn mú gbogbo ṣẹ́ búlókù tí ó ṣe lè ra àfọ̀n jálàbí láyé kọ́mọ mutí torí bí wọ́n ti gbá mú níbi ẹbọ ní
ẹ lè ra fún jálàbí kọ́ máa ṣe sìnà torí bí wọ́n ti gbá mú ibi ẹbọ ni ẹ lè ra fún jálàbí kọ́ máa purọ́ torí bí wọ́n ti gbá mú ibi ẹbọ ni ẹ lè ra jálàbí kọ́ máa ní ṣe gbogbo ṣe ẹbú pátá ní ọmọ ṣe ó lè máa wé láwà ní o ó lè máa mú tẹ̀síwá lọ́wọ́ o àmọ́ bí ẹ bá ti bẹ̀rẹ̀ sí sóògùn gbogbo ṣe ẹbú yòókù ọ̀tẹ̀lẹ̀ kọ̀sọ́pọ̀ tí ọ̀dà sí torí bí tọ́lú lágbàá jù Ṣẹ̀tánì ti múyàn ọ̀nà ẹbọ ni ẹni ọba gbámú láti ibi ẹbọ gbogbo ṣe ẹbú yòókù ni ó ṣe ẹbọ tó sì lágbàá jù táwọn yẹn ń ṣe lẹ́yìn lónìí ẹbọ ògùn ṣíṣe ni ẹbọ ògùn ṣíṣe ni nígbà tó lọ lẹ́sẹ̀ ọ̀nà Al-Qur'an ọlọ́ni alam tara ìwà nẹ́bìnrin ni àbóòrí anna arsalna shayatina àwọn ọlọ́run máa ń rán èṣù àwọn ọlọ́run náà máa ń rán èṣù alal kafirina pé kọ́lọ̀ bá wọn kèfèrí ẹni tí ń sóògùn kí lòun náà àwọn ọlọ́run wà ní èṣù sí ta'uzuhum azza yóò máa gbó súkúsúkú èso ọmọ lò ń lòkulò yóò máa lò bí ẹ bá ti bẹ̀rẹ̀ sí sóògùn nísinsìnyí ibi tí ó ti gbé lògùn ògùn kípọ̀ ọ̀tá ọmọ káwọn yóò máa sògùn mọ́darí kan yóò lóun fi ń gbára àwọn lẹ̀ tọ́ba ya wọ́n padà sọ fún pọ́kàn jẹ́ ti àwúre tọ́ba ya wọ́n sọ fún pọ́kàn jẹ́ yọnu tọ́ba ya wọ́n sọ fún pé tọ́ba fẹ́ kó ṣe dáadáa ọ̀fọ̀ ti lò tọ́ba ní ọtí wò ní ọtí kò mú oògùn ní òun ṣe tọ́ba ya Allahu akbar ọlọ́mọdé àsìkéwúké ọlọ́mọdé àsìkéwúké ọlọ́mọdé àsìkéwúké mo ti wà ní kíláàsì mo ń lọ lé kéwú ẹ̀sìn tí kan náà àfáà ti ń kọ́ wa ń kéwú tọ́wá ní ká lọ lè mú ọ̀ka ká fómi kó kì í bọ̀dí kọ́ wá wà ń díẹ̀ kílẹ̀ òfin mọ́ tílẹ̀ bá wá mọ́ ká wá mú ká máa fi sọ́wọ́ ẹ̀yọ́nú ayé ni kò jù bẹ́ẹ̀ náà lọ. àwọn kan wá béèrè gbogbo àwọn tó níyàwó ni wọn kọ oníṣẹ́ ní girlfriend ni kí ni wàá fò kàún sọ́wọ́ kó sì máa ká yìí lá kí ni wàá fò kàún sọ́wọ́ kó sì máa ká lásàrì kó máa kí ìṣáyì kó tó máa tìláwà kó tó lòun ṣe wá sí níta gbangba ni mo fi ní tìyàn bá ti dáwọ́ lóògùn gbogbo aburú lóògùn kò sáburú tí ò ní ṣe kí ni sáburú eléyìí ló burú sẹ́yìn àmọ́ pé oògùn ló bí kí a máa gérí oògùn ló bí máa lọ́fọ́ tí lò oògùn ló bí kọ́ máa fóbi lò kakọ́ máa kì í bọ̀ di ìgbólẹ̀ ní máa bára yín sùn oògùn ló bí kẹ́ ẹ máa sígbẹ́rẹ́ sígbà yìí obìnrin wọlé àwọn afọwọ́ kan gbáyà rẹ̀ tẹ̀ ní bá sùn ẹni tó bá ti wá báyé rẹ̀ débẹ̀ ohun tó ti wọlé bọ́ báwọn ọwọ́ Ṣẹ̀tánì ṣe kíni ọwọ́ ti tẹ̀ ọwọ́ Ṣẹ̀tánì ti tẹ̀ tí ò sí èméjì bí ọwọ́ Ṣẹ̀tánì bá ti wá tẹ̀yàn báwọn yóò máa gbó sukusuku ó ti dọ̀rẹ́ èṣù ọlọ́run fi ní inna azalna shayatina àwọn ọlọ́run máa ń ra àwọn èṣù alal kafirina sáwọn kèfèrí ta'uzuhum hazza yóò máa gbó wọn sukusuku yóò wọ lọ bí ọtí yóò gbó lọ bí ọtí yóò gbó lọ bí sinna yóò gbó lọ bí olè yóò gbó lọ bí jìbìtì ibi tó wá ti wú ní ọmọ lọ sí ẹni bá ti wá di kèfèrí báwọn Ṣẹ̀tánì ti lágbára ní ibi tágbára rẹ̀ wà nù àmọ́ tí ọba ń jẹ́ mùmínì tó ń lo kìtàbù wa súnà Ṣẹ̀tánì ti dọ̀lẹ́ ní wájú rẹ̀ ya ayyuhan nas ọlọ́run ní mo pè yín èèyàn kulu mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ́ tí ń bẹ lérí ilẹ̀ tọ́jẹ́ tọ́tọ́ má wala tattabi'u khutuwati shaitan pílánì shaitan ètò tó ní lérí yín ẹ má tẹ̀lé ó létò lérí yín innahu lakum aduwwun mubin ọ̀tá yín tó kílẹ̀ ni innama ya'murukum bis-su'i wal fahsha yóò máa pa yín láṣẹ kẹ́ ṣàìdá yóò máa pa yín láṣẹ kẹ́ ṣàbúrú wa an taqulu ala Allahi ma la ta'lamun yóò sì máa kọ́ yín ní kẹ́ máa sọ̀sọ́kú sọ́sọ́ lọ́hùn ẹ bá ti rẹ̀ ń tó bá ti bẹ̀rẹ̀ sẹ́ búnísì yóò máa rẹ́rìí mú wa yóò máa rẹ́rìí mú wa yóò ní gbogbo ewé àti gbòyí ọlọ́run dá ká fi ṣàǹfààní ni ọ̀dà kí ọlọ́run torí ẹ̀ déwé kí ọlọ́run torí ẹ̀ dégbò síbó ní ká fi ṣàǹfààní ni torí pé wa an taqulu Ṣẹ̀tánì ọkọ̀ yín gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀sọ́ kẹ́ ẹ máa sọ́jà dídẹ́ ní ọlọ́run yóò ní kíni tí mọ́tò kan bá bàjẹ́ á fi tú yìí tí ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn kan tó bá ti kú tí ẹ ti bàjẹ́ ẹ gẹ́rì rẹ̀ ẹ fi tún tẹ́ ń tọ́wà láyé sí ìtì àwọn wínú o wọ́n ní ọlọ́run torí ẹ̀ wọ́n ní ọ̀dà sí lọ́sibítù
kí ni wọ́n fi rán àwọn èèyàn ṣebí ṣe èèyàn ni wọ́n mú san òkú wọ́n fi rán àwọn àlàyé ṣékọ̀dá lọ́lọ́run tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni tẹ́yìn ò lè gé tẹ́ẹ̀ lè mú fún èèyàn kẹ́ fi ṣàṣejẹ tó bá ti kú bó ti kú náà yín kẹ́ pa wọ́n máa mẹ́rin wá wọ́n máa sọ yóò máa jọra wọn torí pé Ṣaitani ti jọba lórí ẹ̀ inú tí Ṣaitani ó sì kọ́kọ́ máa ṣe ni pé wa an taqulu ala Allahi ma ìtọ́lọ́wọ̀n ọ̀sọ́ ni ọmọ sọ́sọ́ lọ́n lẹ́nu. naam wọ́n fẹ́ bọ́ sí àwọn ọ̀nà wo ní Ṣaitani máa gbà tí fi ọwọ́ rẹ̀ fi máa tẹ̀yàn. ọ̀nà mélòó mo pè lẹ́ẹ̀kan 16 mo ti fẹ́ nu kankan ń bẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan ọ̀nà tó lágbára jù ó ní mo ń sọ lọ́wọ́lọ́wọ́ mo ti yà síbẹ̀ tí Ṣaitani gbà mú yàn ní alákọ̀ọ́kọ́ ad-da'watu ila shiriki wal kufur ìpalẹ̀ máa Ṣaitani tọwọ́ rẹ̀ bá fẹ́ tẹ̀yàn pé díẹ̀ ń kọ́kọ́ mú ibi tí ọkọ̀ọ̀kọ́ pè ọ́ lákọ̀ọ́kọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àkọ́kọ́ ìlànà kọ́kọ́ pè Ọlọ́run ni pé ṣẹbọ pẹ̀lú Ọlọ́run sẹ́rí gbogbo èèyàn pátápátá kò sẹ́nìkan tí ì ní wàhálà níní ìṣòro níní kéèyàn face challenges kéèyàn orí ṣòro bóyá ṣòro owó bóyá ṣòro àìrọ́mọbí bóyá ṣòro àlàáfíà bóyá ṣòro kọ́mọ́rìṣẹ́ bóyá ṣòro kínú lè rí ọmọ gbóná bóyá ṣòro kọ́mọ́rọ́bìn bóyá ṣòro kọ́mọ́lọ́kọ Ṣaitani ó gbàbẹ̀ wọlé yóò wá pè ọ́ lẹ́ẹ̀kan náà lọ bí ẹbọ yóò wá sọ fún ọ pé o ò ní máa wọ̀rọ̀ yìí ràn àwọn èèyàn níbi wọn ti ń ṣe wọn dọ́gbọ́n sí ni ìwọ náà dọ́gbọ́n sí tiẹ̀ ni tá a bá ń sọ pé èèyàn ṣẹbọ sẹ́rẹ̀ ní tí Ṣaitani fẹ́ pè mo fẹ́ kó yé yín dáadáa ẹni títí ń jẹ́ lẹ́bọ ọmọ ogun Ṣaitani lòun láti lẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ Ṣaitani fẹ́ ṣe kí ni tá a bá ń sọ̀rọ̀ Ṣaitani kèfèrí kan bá wí o torí ọmọ ẹ̀yìn Ṣaitani lòun tẹ̀tẹ̀lẹ̀ tí ẹjọ́ ń ṣiṣẹ́ gúrùpù kan làwọn jọ wà tá a bá ń pẹ́ Ṣaitani fẹ́ kọlù yàn Ṣaitani fẹ́ mú yàn ó fẹ́ mú yàn mùsùlùmí tí ń ṣẹ̀sìn mùmínì Ọlọ́run ló fẹ́ gbámú ibi tí ó ti kọ́kọ́ gbá ọmú nọ́mbà 1 tí ó kọ́kọ́ gbá ọmú lọ́bẹ̀ aṣíríkù billah ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yóò pè ọ lọ bí kò lọ ṣẹbọ ẹbọ tó wá yájú níbi táwa wà yìí tí kálukú ò rí lẹ́bọ mọ́ òun ni ájò ṣíṣe oògùn ṣíṣe Ṣaitani ó pè yàn lọ́bẹ̀ tí nǹkan bá ti ṣe ọ gbogbo èèyàn máa gbọ́ onímọ̀ràn mọ̀ wò kíní yìí ràn sọ́rọ́ àwọn àfáàyàn náà ó níbi àti yanjú ara wọn ojú méjì láfi wọ̀rọ̀ yìí o ọlágídí o ìyá rẹ ò ní mọ̀ bá tèmi jẹ́ o bàbá ò ní àwọn alábí ọ nítorí ọ̀dà yìí la fi tọ́ ọ̀dàgbà irú kéwòn ni wọ́n ké àkọ́kọ́ ló ti dáná sọ fún ọ ni pé délẹ́bọ ẹgbọ́n tọ́lọ́ ọba sọ náà Al-Qur'an ọlọ́ni kà mathali Shaitan ọ̀rọ̀ Ṣaitani ni idh qala lil insani ukfur ntí ọmọ sọ fún mi nìyẹn ni pé ṣe kèfèrí falama kafar bọ́mọ ìyẹn bá ṣe kèfèrí tán qal Ṣaitani ọ sọ fún pé inni bari'un minka èmi túwọ́ lọ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìlànà bá ti pè ọ́ lọ bí kèfèrí tó bá ti ṣe òun ṣe tábà yìí dé yọ padà ni àkọ́kọ́ náà ló fi jásí pé gbogbo condition tó lè kọ́ wa ọ̀gbọ́dọ̀ délẹ́bọ bóyá òòrí ṣe ọ̀gbọ́dọ̀ délẹ́bọ bóyá òòtí ìrọmọ bí ọ̀gbọ́dọ̀ torí ẹ̀ délẹ́bọ bóyá òòríyàwó ní ọ̀gbọ́dọ̀ torí ẹ̀ délẹ́bọ bóyá òníṣẹ́ lápá ó dúró ní pé Ṣaitani òní ṣe kí ni kò nílò mí èmi kí ó lò wọ́n lè ti sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ n sọ fún yín dáadáa ẹnìkan kan yìí fún yẹn ní nǹkan kan lẹ́yìn Ọlọ́run tọba wa lọ bá Ṣaitan ìkànnù méjì ni nínú kó fún ọ ní tó béèrè kọ́bọ̀ gbà lọ́dọ̀ Ọlọ́run Ṣaitani ọbọ̀ gba nǹkan yẹn lọ́dọ̀ Ọlọ́run yóò wá fún ọ
níjọ́ tó bá ti fún ọ kò sí tó fi bọ́m̀bẹ̀ ọwọ́ náà ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ kí wọn náà bẹ lọ́run títí kọ́ wá ṣe fún ọ fún rẹ̀ àmọ́ ní lè ṣe sùúrù àmọ́ Ṣẹ̀tánì ti ní sẹ́lẹ̀ tí ó fi bọ́ gbà á. mo ti pètè kan fún yín rí arábìnrin tí ọ̀rọ̀ ọmọ bí lọ́dún 9 àbí 10 tó jẹ́ Eleha bọ́lọ̀ ń bá kọ́ ọmọ ó rí Ṣẹ̀tánì ọmọ pè ọ́ pé wá ṣẹbọ gbogbo àwọn èèyàn máa pè ọ́ yóò wá dàbí ọ̀rọ̀ gidi létí rẹ tọ́ ọ bá fi lè gbọ́ tọ́ ọ bá fi lè tẹ̀lé ọ tẹ̀lé Ṣẹ̀tánì lọ́nu. àkọ́kọ́ ọ̀nà Ṣẹ̀tánì ń gbà múyàn ẹbọ pẹ̀lú Ọlọ́run ni ẹbọ tó sì lágbára jù lọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí lónìí ẹbọ ògùn ṣíṣe ni tí ó dàrú ẹnu ẹ̀yìn tí ẹ wà ń bí àtàwọn kọ̀ọ̀kan alimọ̀sọ́ àtàwọn kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ ń bí náà ní èsògùn gbogbo àfáà ní èsògùn gbogbo olówó ń sóògùn olóṣèlú ń sóògùn oníjọba ń sóògùn gbogbo wọn jẹ́ ń sóògùn pátápátá wọn kò dàrú ẹlẹ́bọ ni wọ́n ọ̀rọ̀ wọn ò dàrú ẹlẹ́bọ ni wọ́n bí yàrá báyìí ti lè jẹ́ ẹlẹ́bọ gbogbo sẹ́yìn òkú pátá yọ tẹ̀lé òun làkọ́kọ́ ọ̀nà Ṣẹ̀tánì ń gbà mú yàn Eleha yẹn ọlọ́run ọ̀kọ́ mọ́mọ́ ọdẹ yọ ọdún kẹwàá kọ́lọ́run tó fún lọ́mọ ó sì ń tọrọ ọlọ́run ò fún wọn tó wáyé ti lọ díẹ̀ sùlù tí wọn bá ti lọ tọrọ ọmọ èso sì bá wọn béèrè ọlọ́run fún wọn lọ́mọ àwọn yẹn wọn sọ fẹ́lẹ́ pé má dá àfa yìí lóhùn ọyọ́ bá tiẹ̀ jẹ́ àfa yìí ọba tiẹ̀ jẹ́ lọ́ọ́ tọrọ ọmọ ń di èso ó bímọ lọ́ọ́ tọrọ ọmọ ń di èso ó bímọ nígbà tí wọ́n kó bẹ́lẹ́ à gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ jẹ́ gbádùn gbogbo obìnrin tó wà nílé ọkọ tí etí ìrọmọ bí ọlọ́wọ́n bá bùn lọ́mọ tóbi bá wọlé ọkọ tí ọba ti bímọ gbígbà tí ìwọlé ọkọ ni inú dààmú ńláńlá ni ọ wà inú àmì wo ńlá ni ọ wà bọ́ bá jẹ kò ní yó bọ́ wọṣọ kò ní yẹ yóò máa ronú àtọ̀sán àtòrú pé sóhun ò ní bímọ ni ọlọ́wọ́n bá tún wá kádàrá kó ṣe pọ́kọ tó fẹ́ ọkọ tó lọ́n tó bò láṣìírí ni yóò máa rò pé kí ni tòun bì í kí ni rìsọ́ọ̀tì òun yóò wà ní wàhálà obìnrin yìí bá rẹ̀ ń rúpo bẹ́ẹ̀ àwọn èèyàn wa mọ̀ lọ́dí èṣù nígbà tí ọmọ lọ àáfàá ṣàdúrà fún ọbùsàn tó fún ó ní kó fi bọ́jú bí wọ́n ti yọ sọ́hún di èṣù lọ́kàn ká báyìí lórí ẹnìkan tó ga tó lójú kan tó nímọ̀ kan tí ń pè ọlọ́run dákun wọn ti ń bọ̀ o èyí tó wà wájú ọmọ náà wọ ọlọ́run ni ó ti fèrè balẹ̀ sí àyín èyí ó tẹ̀lé wọn ọmọ náà rẹ̀ ní sórí ìtì ọmọ bọ̀ òun náà fẹ́ dọ́ ọmọ náà ni o ọmọ nísìnyí wọ́n bọ̀ bá ń fún ọlọ́mọ Eleha wa gbọ́ pé òun lágbájá ọmọ nílẹ̀ òun náà dọ̀ ọmọ náà kọ́ lóun ó fún un lọ́mọ á ọmọ ní ọlọ́run dákun ọlágídí kò fẹ́ wá dákun jẹ́ wá òun lágídí bò òun ọlọ́mọ ó ní ọlọ́run mọ̀jẹ̀ ọ́ padà dákun èmi ń pèrò sí náà wọ́n ọlọ́run ni iná rẹ̀ ní ń pèrò sí kí náà rẹ̀ ti kún ni Eleha wa ń gbọ́ láwọn yẹn wá ń pè Eleha èdìlé léyìí mọ́ padà àwọn tí a bá ń pè wọn lọ bí wá ṣẹbọ pé ká lọ lé aláwo ká lọ lé ológun ká lọ gbá níjọ́ tó ọba sagídí pọ̀ lọ́nà wọn ni wọ́n ń di ọ náà ni inú òwe táwọn yẹn máa pa tí a fi ń bá àlùsùnà nínú jẹ́ wọn ò lẹni tàjẹ́ bá lélélélé tí wọn ò rí mú bóso bá lélélélé tí wọn ò rí mú wọn wà lọ ti yọ lọ dá àlùsùnà pé torí kò ní í ṣèpalẹ̀ mọ́mọ́ ọwọ́ wa rí bi tẹ̀ ẹ́. Eleha yẹn ọ̀padà ńgbà tó lọ ń sí ojú ẹ̀ inú ètò ọlọ́run wọ́n ti kádàrá pé yóò bímọ tó bá lọ díẹ̀ sùn jọ̀hún náà èso ọ̀bẹ lọ́n fún yóò ní kọ́ lọ́wọ́n bá wọn fún lọ́mọ kó wọn fún ọba sì ti fún àtọmọ wọn náà inú ètò ọlọ́run ọba wọ́n ti kádàrá ọmọ tó bá sùúrù tí ó wẹ́lẹ́ àwọn ọba ṣe sùúrù ni yóò lóyún yẹn sùúrù tó ṣe tí ọwọ́ adé sùn mọ́ náà ó padà wá lóyún yẹn náà ní oṣù kan òun náà ó sì padà bímọ. sẹ́rí ntọ́lágbára jù tí Ṣẹ̀tánì máa gbà wọlé ọ̀nà ẹ̀bọ ni kálukú lọ chẹ́kì ara ẹ̀ dáadáa pèsè ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì níbi ìdàkọ́kọ́ anábì wa Muhammad ó ní ọlọ́run sọ fún òun pé khalaqtu ibadi níjọ mo dá wọn ẹrú mi mo dá wọn hunafa'a kullahum gbogbo wọn pátá ẹni tó mọ́ ni wọn wa innahum atatihum shayatin èsù lọ́wọ́ bá wọn fajitalatihum an dinihim èsù wà kó wọn kó nu ẹ̀sìn wọn èsù kó wọn kó nu ẹ̀sìn gbogbo ẹni tó bá ti kó nu ẹ̀sìn èsù ló kó èèyàn máa ń kírun tí ọ̀sẹ̀ sí o
èèyàn sì máa gbààwẹ̀ tí ò lẹ́sìn o èèyàn máa yọ zaka tí ò lẹ́sìn o èèyàn máa lọ Mákà tí ò lẹ́sìn o gbọ́n tí ń bá ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ zaka tí ń bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò lẹ́sìn o gbogbo yìí tẹ̀sí máa béèrè pé ìmáàmù tí ń bá ń pa wọ́dà tí ń bá ń sóògùn ṣé kẹ́ kírun lẹ́yìn rẹ̀ bó o kírun ò nírun o tọ́lẹ́yìn ẹlẹ́bọ ló ti kírun àfẹ́sìn tí ọba tàn ọ́ ní ọmọ sọ fún ọ pé ọba kírun lẹ́yìn oúnjẹ làbí pé o nírun o nítorí bá mú ọ kírun ó tún kí torí èyí kírun lẹ́yìn kèfèrí kọ́ lọ́wọ́ gbà á torí ṣètánì ti lo òun ṣètánì ti lò ó ti lò ó bí ṣètánì ti wá lò ń bọ́ ọba tẹ̀lé ìwọ́n náà dọ́bẹ̀ yìí ṣètọ́ọ̀nù ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ lọ́pàá ti yọ ọmọ bá wọn àwọn tiẹ̀ lọ ṣètọ́ọ̀nù wá ní Ọlọ́run ni mo dá àwọn ẹrú mi wọ́n má ṣètánì ọ̀wá dé fàjìtà láti ohun àndínihìm yóò kó wọn kó ń di ẹ̀sìn wọn wàhálà mati àléhìn má àhàlẹ́tù láhùn gbogbo tí mo wá pè ní àlàálí yóò sọ di haramu fún wọn gbogbo tí mo pè ní haramu yóò sọ di ẹ̀tọ́ fún wọn yóò wá ní wọn máa lọ lè ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run ṣètánì ni wọn máa ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run tèmi Ọlọ́run ọ̀ràn wọn lẹ́bọ̀ sí gbogbo ní tẹ́ bá ti rí tí bá ti ń ṣẹbọ ọwọ́ ṣètánì lọ́tẹ̀ àkọ́kọ́ nù ẹ dákun etí ń sọ yìí mo ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan máa dì mú mo ní Shaitan kò díìlì pẹ̀lú kèfèrí gángan toró ti mélé yìí wọ́n ti parí bàbá ń pẹ́ Shaitan ìwọ tó wà ní Islam Shaitan fẹ́ kú ọkọ̀ lóko ọ̀nà ọgọ́jọ́ kan gbọ́ ọgbà ní kò sọ ọdẹlẹ́bọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí Shaitan ọgbà tí ọba rí ọmọ tó ọdẹlẹ́bọ torí pé yes ọbọ̀ bí ẹbọ ṣe tẹ́bọ mo ti kílíà mi ìṣẹ́bọ èmi ìṣẹ́lẹ́bọ alhamdulillah Ṣẹ̀tánì wa gbé ọgbọ ọ̀nà kejì ni pé yóò wá da wàhálà sí ọ lágbádá ọ máa ronú ìrònú kí ni pé àhá lódodo àṣẹbọ wọ́n sì ní a máa sin lọ́hùn sọ́lọ́ òun sì wà ń tó tọ́ṣá akúsin lọ́hùn náà ọ̀rọ̀ tóbi táwọn tí ó sìn alágbájá sánú ọ̀rẹ́ mi ní ọ̀dà fún làkàṣègbè ọ̀dà fún èmi wá ń sin lọ́hùn gan-an ayé mi burú Ṣẹ̀tánì ọ̀wọ́ àfi ọ́ sínú ìrònú tó máa dá òtún ọlọ́run gangan ó yẹ sẹ́lẹ̀bọ̀ o àmọ́ yóò sọ ọ́ sínú ìrònú ọ́ máa ṣe iyèméjì pẹ̀lú ọlọ́run ẹ dákun èèyàn tí ẹ̀mí rẹ̀ dàrú sọ́lọ́run tí ń bá ń sin náà sósìn dáadáa ìyẹn lè má ṣẹbọ kò sóògùn kò sóso kò ṣàjẹ́ kò sí gbogbo ń tọ́jẹ́ mẹ́bọ àmọ́ kan rẹ̀ ọba lẹ̀sọ́lọ̀ mọ́ tí ń kí ń gbọ́ àmọ́ yóò dá lẹ́mi rú ọ̀nà kejì tani máa gbànú ọ̀nà kejì tí ó gbànú ni tọ́ba lé ọ́n bí ẹbọ tọ́wọ́ rẹ̀ ọ̀tẹ́ ọ́ yóò wá fi ọ́ sínú rònú tọ́ máa ṣe iyèméjì gangan nípa ìsìn tó ń ṣe pé sẹ́sìn sì ní sá ẹ̀sìn tí ń ṣe tí ń burú fún mi ẹ̀sìn tí ń ṣe tí ìrí ṣe ẹ̀sìn tí ń ṣe tí ìlówó lọ́wọ́ ẹ̀sìn tí ń ṣe tí ìrọmọbí ẹ̀sìn tí ń ṣe tí lèmi ń gbóná sẹ́sìn sì lè sí sá Ànábì wa Muhammad ó ní yáàtì ṣètọ́nù ahadakum fayaqula lahu Ṣẹ̀tánì ọmọ abẹ́ni kọ̀ọ̀kan nù yín yóò máa wá sọ fún un pé man khalaqa kadha tàndélé man khalaqa kadha tàndélé yóò máa ronú bẹ́ẹ̀ yóò máa ronú bí pé man khalaqa rabbak ọlọ́run tá à ń wí gan tá ń dáhùn náà gan ẹ dákun ẹni mo dáwọ́tọ̀ ọlọ́run àbí ọ̀dáwọ́tọ̀ ọlọ́run bí yàrá bá ti ronú pé tá ń dá sánmà ọlọ́run gangan fún rẹ̀ gan tá ń dáhùn náà Ànábì ní fa'idha balaga dhalika njọ́ tí yẹn bá bá ronú débi ọlọ́run báwọn falyasta'idh billahi walyantabi kẹ́ni wọ́n yà sẹ́ a'udhu billahi kọ́ sọ́jí ìtumọ̀ ẹni kọ́ ọ̀sẹ̀ tánà bẹ́ẹ̀ sí kí ni fẹ́ tẹ̀nu tọ́ bá bọ́ ń bí ẹ bọ́ yọ máa da ọ lẹ́mìírú ọ máa ṣe méjì sọ́lọ̀ gan fún rẹ̀ ọ̀rọ̀ di méjì ẹlẹ́ẹ̀kẹta tí Ṣẹ̀tánì máa gbà ọ̀nà kẹta tí ó gbà sórí tọ́ba di pọ́wọ́ tẹ̀ ọ́ níbi ẹ bọ́ ó di méní ọwọ́ adẹ̀mí ẹrú sọ́lọ́hún kò rí dàrú sáńgbà pé ọ̀ṣùbìlà ìyẹn sì á pè ọ̀sọ́lọ́hún ìyẹn sì á pè ọ̀sọ́lọ́hún ọlọ́run bẹ́ẹ̀ náà yóò wá dúró di ọ pé ò ní tẹ̀lé ọlọ́run yóò takú pé gbogbo ọ̀nà tọ́gbà tẹ̀lé yóò máa dínà tọ́gbà tẹ̀lé lọ́hún ọ̀nà tọ́gbà tẹ̀lé lọ́hún yóò di yóò máa di kò ní jẹ́ ọlọ́run tẹ̀lé Ànábì wa Muhammad wọ́n bá tọ́ bẹ́ẹ̀ sàlàyé fún wa ó ní inna shaitan ó
ó ní Shaitan qa'ada libni Adama bi atrukihi ó jókòó kalẹ̀ báyìí ń dódò ọmọ anabi Adama gbogbo ọ̀nà tí ó bá gbà ó dóde pé ìmọ̀ òbí dọ́gba faqa'ada lahu bi tariqil Islam ó lóṣòdì pé ò ní jẹ́ mùsùlùmí tó bá fẹ́ Islam original Islam Shaitan ni ó máa sọ fún wa pé tuslim ṣé ọbẹ̀ ṣe Islam àbí wa tadaru dinaka wa dina abayika wa abayi abayika ṣé ọbẹ̀ ṣe Islam àbí ẹ̀sìn bàbá rẹ bàbá rẹ bàbá kẹta ó filẹ̀ àbí ó filẹ̀ ọmọ alọ́pọ̀ ṣe Islam àwọn anísìn lọ́dọ̀ wa ń bí nísìn Islam ọ̀dọ̀ wa náà tẹ̀tẹ́lẹ̀ kì í ṣe Islam gidi o sẹ́mọ̀ bẹ́ẹ̀ àbí ọ̀dá yín lójú bẹ́ẹ̀ kò sí ẹ mẹ́dàmú ara yín kò sí díẹ̀ tó kéré gan ní àwọn àfa àtànálàáká tí èsẹ̀lẹ̀ tí ò wọnú ẹbọ ó fi dò níta ń sọ̀rọ̀ yìí nísìn bẹ́ẹ̀ ló mi bá wá dọ̀ mí tí n bá ń bá a sọ̀rọ̀ pé sórí nǹkan yóò wá ní kí lẹ́yìn ń sọ yìí mo dọ́dọ̀ Sheik lágbájá wọ́n ṣiṣẹ́ fún mi mo dọ́dọ̀ làkàzégbè ọ̀dà mi lóhùn mo dọ́dọ̀ dọ́là ó ní tó ṣe kọ́dà bàbá gan níbi báyìí bàbá mi báyìí kó tó di pé wọ́n kú lójú ayé wọn à ń débẹ̀ wọ́n ń dá wa lóhùn àṣẹ pé ọ̀rọ̀ yẹn ti da ìmánì rú kí n sọ fún wọn pé ẹ̀sìn tí wọ́n mú ẹ̀sìn Islam gidi Islam àwọn bàbá wọn Shaitan náà máa sọ fún wọn pé tọ̀ ṣé ńgbà táyé rẹ wá ń bàjẹ́ nísìn làákàyè rẹ ọ̀sọ́ fún pé báwọn bàbá ti tó lóòótọ́ tiẹ̀ náà àwọn àbá yóò fi nǹkan yìí sí ìwọ náà má fi sí Shaitan ni wọ́n máa sọ bẹ́ẹ̀ fún yẹn. Ànábì ní tí ọba wa rí gbámúlọ́nà bẹ̀rù qa'ada lahu bi tariqil hijra faqal Shaitan ni wọ́n lóṣù di pé ó ní ṣe hijira sẹ́mi pé n tá n pè ní hijira òun lẹni tó yẹn gbogbo ntọ́lọ́hún ṣe léèwọ̀ lódì tó bọ́ síbi ntọ́lọ́hún fẹ́ hijira náà ni Ànábì fi ní fal hijratu man hajara ma harrama Allah hijira gbogbo ntọ́lọ́hún ṣe léèwọ̀ ẹlẹ́yìn lódì ló ṣe hijira tẹ́ni wọ́n bá wá yarí pé òun ó ṣe hijira òun gbogbo ntọ́lọ́hún ṣe léèwọ̀ òun ó fi lẹ̀ ẹ̀yọ́ ni o tó wá jòkó de fi tariqil jihad wípé ò ní ṣe jihad tó bá fẹ́ lọ jihad Ṣaitan àwọn sọ fún pé ó lọ jihad ó fowó rẹ lẹ̀ ó fẹ̀mí rẹ lẹ̀ ó máa lọ jà wọ́n wá pa ọ́ tí a bá wá pa ọ́ tán ẹlòmíì ọ̀fẹ́ ìyàwó rẹ àwọn tí ọ̀bọ ti sí ọ̀bọ pínwó bẹ́ẹ̀ bá wá ní rárá Ṣaitan ni tó lè dànù tó bá fi lọ jihad ìgbà àwọn ànábì wa ni bẹ́ẹ̀ bá di jáde bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ibi tó parí sínú ni kéèyàn lọ jihadu tí wọ́n bá fi wá lọ jihadu wọ́n pa sọ́hun ni ọ̀darí wálé ni ànábì wa ni yọ wà lìjẹ́ náà ẹ dákun ẹni tí ó jẹ̀mí ẹ̀ lógun débẹ̀ yóò múra bí ò ní múra kò sọ́nà tó gbà Ṣaitan ní ojú kó di ọ sọ́nà tó gbà Ṣaitan ní ojú kó di ọ gbogbo sẹ́ẹ̀rí pátá ó ṣe Islam original ni ó yàn sẹ́ẹ̀ búlódì ni ó máa ṣiṣẹ́ rí ni ó lọ jihadu ni ó ṣe sàárà ni yóò lè sọ́tì ọ pé ò ní ṣe ọ̀nà kẹta nù ni ẹ bá wọn náà Al-Qur'an Ṣaitan sọ pé ní thumma la'atiyannahum min bayni aydihim èmi Ṣaitan yìí máa fèsì wọn báyìí wa min khalfihim yìí máa yọ sí wọn lẹ́yìn wa an aymanihim yìí máa yọ sí wọn lọ́tún wa an shama'ilihim yìí máa yọ sí wọn lọ́sì fala tajidu aktharahum shakirin ìwọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ní dọ́ọ̀ màmá tó fẹ́ ṣiṣẹ́ rí kan Ṣaitan ó dúró tí ọ̀pọ̀ òní sí ni ẹ máa ṣàkíyèsí tabala fẹ́ gbowó jọ nísinsìnyí jọ mẹ́jọ o a ṣe donation o kí làwọn èèyàn ṣe Ṣaitan ló lé wọn yọ ronú ni pé owó tó ń fẹ́ fi rẹ́ǹtì ilé owó tó ń fẹ́ dà sí bísínẹ́sì owó tó ń fẹ́ sanwó sùkú ọmọ wọ́n tún gbà lálùkọ́ alọ́njọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò sí ní tó ṣe Ṣaitan ni bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ ṣiṣẹ́ eré Ṣaitan ó lóṣòtì ni pé òní ṣe kí ni òní ṣe ó di mélòó àkọ́kọ́ ṣíríkù ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa dáwùtú ẹlẹ́ẹ̀kẹta wà ní kọ́mọ̀jì ó ṣe kí ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá ní gbà mú yàn Ṣaitan ọmọ gbọ́ níyànjú pé kọ́ máa ṣẹ̀ṣẹ̀ wọ́n gbọ́ níyànjú tí ọba Ṣaitan ó sọ fún wa pé kí ni ó túbá
lọ́lẹ̀ yá rìbá èèlò ní interest 22%. tó bá dáwó yẹn síbẹ̀ táwa fi rúṣù mẹ́ta ọkọ̀ fà ẹ̀ ọwà túbà ó ṣe sàdákà ọkọ̀ mọ́sálásí ṣètánì ọgbọ́n yẹn jù pé ọmọ yìí máa tẹ̀lé kí látijọ́ yìí kọ́sẹ̀ kan yín débẹ̀ ṣètánì ọgbọ́n yẹn jù gbogbo sẹ́sẹ̀ pátá kò rí ọmú bí ṣíríkù ọ̀dá òtún ọlọ́mọ tó bá fẹ́ ṣe dáadáa ọ̀njà lógún ò ń ṣe tó bá wáyé yóò wá ṣe ẹ̀ṣẹ̀ lọ́sọ̀ fún ọ máa rẹ́sẹ̀ bí ẹni pé tí n bá ṣe yín padà túbá ọ̀nà kẹrin tí ó gbà mọ́ ọ̀nù pé tí n bá ṣe yín padà túbá ó lè ti bẹ̀rẹ̀ sẹ́yẹ ti pẹ́ nígbà tí wọ́n ní kádámù ọmọ jèso kí ọlọ́run wí ọlọ́run nífà wọ́síwọ́sà ilayhi Shaitan ni wàá lọ dàrú èrò yìí sí ilé mi qala ya Adam Shaitan ni wàá sọ wádàmà pé al adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla Adama jẹ́ ń ju igi kan fún ọtọ́ ọba ti jẹ́ òní kú mọ́ ọláàrí òsì ní táwọn ọba ti jẹ́ fa akala minha Shaitan Adama táwọn ọba lọ jèso ẹ dákun sọlọ́hún tí ni wọ́n má jẹ́ tẹ̀tẹ́lẹ̀ sẹ́bọ̀lọ́hún ti kìlọ̀ fún wọn kí wọ́n má jẹ́ Ṣẹ̀tánì wá lọ ṣe iṣẹ́ yẹn lọ́sọ̀ fún wọn ó da wàhálà sí wọn lẹ́mìí wọ́n fi wá lọ jẹ́ ìwọ náà kò sọ́gbọ́n tó da gbogbo sẹ́ẹ̀bù Ṣẹ̀tánì ó máa ṣe lọ́sọ̀ fún ọ ni tó máa rí bí iṣẹ́ rí ẹlòmíín náà padà rí pé sẹ́ẹ̀bù ni tó bá ti kú síbẹ̀ tán kò ní lè padà mọ́ Ṣẹ̀tánì ni yóò máa pè ọ́ lọ bí kọ́ lọ lè ṣe lọ́wọ́ ọba àlíkè ọlá yóò máa pè ọ́ lọ Ṣẹ̀tánì máa pè yàn lọ́bẹ̀ ó di mélòó jẹ́ máa ẹlẹ́ẹ̀karùn-ún Shaitan yóò máa wá pè ọ lọ bí ibi sìnà ọ̀nà Ṣẹ̀tánì ń gbà tó lágbára jù kó pè ọ lọ bí sìnà ohun méjì wá ni bí o ti pọ ọkùnrin lọ ọ̀tọ̀ bí o ti pọ obìnrin lọ ọ̀tọ̀ yóò pa àwọn obìnrin lọ bí kí wọ́n máa lọ wọṣọ òhò yóò wá pọkùnrin lọ bí kọ́ máa wò ó tẹ́mi rè wọ̀ tí ẹ bá wo ìgbà tí Ádámù àtàwọn awùjẹ èso tán jọ sí tí ẹ wá lé wọn bọ́ọ̀lù láti Jánnà ọlọ́run wá ní fawaswasa lahuma Shaitan ni wá dẹ̀mí wọn rú liyubdiya lahuma ma uriya anhuma min sawatihima nítorí kí wọ́n lè rí òwò tí wọ́n fi pamọ́ fún wọn tẹ́tẹ́lẹ̀ Ádámù ráwa wù lóbi rí àwọn wọ̀ Ádámù lọ́kùnrin rí wọ́n dé sálẹ̀ báyìí dé tí wọ́n ríra wọn wò Ádámù wọ ọ̀dọ̀ àwọn wọ ọ̀dọ̀ Ádámù wọ́n rí pé nǹkan tó wà ń bẹ yàtọ̀ síra wọn ara wọn sì mú fúlẹ̀ kan náà Shaitan yóò wá pa àwọn obìnrin lọ bí kí wọ́n máa rin òhò yóò wá pọkùnrin lọ bí kí wọ́n máa wo òhò obìnrin inú sẹ́ Shaitan ṣe ni kò sí bí mẹ́rin rẹ ti lè pọ̀ tó ní sísìn tó o bá múra tó o bá róbìn tó yáàyì tó wọ̀kúwọ̀ tó wá tó wọṣọ tó yọ bí igbá àyà bí ọyàn rẹ lẹ lókè báyìí tójú rẹ bá wọ bẹ tó o bá pé lọkùnrin ìrònú rẹ yàtọ̀ àwọn ọkùnrin náà tí ò sí mánì fún tí a bá ti róbìn wọn wà arájú ojú wọn ní kó mẹbọrọ Ṣẹ̀tánì ni ìyẹn jẹ́ mùmínì ò débẹ̀ ìyẹn jẹ́ àfa ò débẹ̀ ìyẹn jẹ́ ni Ọlọ́run ò débẹ̀ tí wọn bá ti mú bí ẹbọ tí wọn ò rí mú tí Ṣẹ̀tánì mú níbi kọ́ dáwọ́tò Ọlọ́run tí ò rí mú ọwọ́ á mú níbi kọ́ máa gbé gidi kọ́ máa ṣe lọ́run kò rí mú tẹ́lẹ̀ kẹrin ọwọ́ á da ẹ̀sẹ̀ sí lágbádá ntọ́kù tí ó dẹ̀ sí ní òhò kọ́ máa wo òhò yọ máa wo òhò ni ọ máa wo Ànábì wa Muhammad njọ́ tí ó lọ sí Mínà ọmọge ọba ọyáyì púpọ̀ ọmọge wọn ń bi Ànábì yẹ pé ya Rasulallah bàbá mi ti darúgbó ó sì lóun fẹ́ sáájì bàbá mi ọ̀wá lè gunra nǹkan mímọ́ ó ti lẹ ṣé mo lè bá sáájì yẹn Ànábì wa ni a tí bàbá rẹ bá jẹ gbèsè sóò ní bá sán ni lọ́wọ́ bá sán Ànábì nígbò tí lóun fẹ́ sáájì òun bá sáájì arákùnrin kan wá dólẹ́gbẹ̀ẹ́ Ànábì ń jẹ́ Al-Fadl ibn Abbas obìnrin yẹn yá yìí kò bójú sábẹ́ Ànábì ní Fadl lọ́ba aranjú mọ́
ní bá ń wò anabi tí wàá rí pé ṣètánì ti kó sí ní anabi wàá fọwọ́ wojú rẹ̀ wálé báyìí anabi mójú rẹ̀ wá ọmọ wò ma sábẹ́ tó wà mí wá ní ya Rasulullah gbàdó bẹ̀rẹ̀ tán bí kí ló tó fọwọ́ da ojú Al-Abbas bolẹ̀ lẹ́ẹ̀kan Fọ́dílù bolẹ̀ lẹ́ẹ̀kan anabi níbẹ̀ ni Samari ni Fọ́dílù ọmọ gẹlẹ́lẹ́ yìí wọ́n sì wá ń wọra wọn ṣètánì ó sì kẹta wọn ṣètánì ó wọlé sàní wọn bí ẹni tí ń wọra wọn yẹn ti lágbára jù inú ọ̀nà ṣètánì ń gbà mú yẹn nu sórí ìtò wo ohun tọ́kàlẹ̀ ọba tán lára rẹ̀ tọ́ ọba rí mi ọwọ́ àṣẹṣì náà ìmọ̀ràn jùmọ̀bìnrin kóbìnrin náà máa wọ òhò ọ̀nà karùn-ún ni ṣètánì ń gbàgbà yẹn mú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ṣètánì ń gbà mú yẹn ifsadu dhatil bayn kí a máa dà ní àwọn èèyàn rú ẹni ọlọ́run ní ọ́ ò ń ṣe ìbádà ọ̀ṣẹbọ ọ̀ṣẹgbá ọ̀ṣàwó lẹ́nìkan bá dé ọba rojú ẹnìkan fún ọ pé kò fẹ́ràn rẹ kò ṣe gbá kò ṣàwó kò ṣe nǹkankan ìwọ́n náà bá gbà pé èmi náà ti ń fura sí tipẹ́ lọ́ba kọjú ìjà sẹ́ni tí a rojú rẹ fún ṣètánì òrí gbogbo bẹ̀ wọ́n mú ibi kọ́ máa báyàn jà ló ti mú ọ ló fi jásí pé tá a bá pèèyàn láàfáà nínú ẹ̀sìn ìwọ̀n bá níjà tí wọ́n máa jà mọ́ àfáà tí máa ń bá ogun ẹ̀já ń jojúmọ́ ṣètánì nílò ẹ bá ti rí àfáà kan tó bẹ́lẹ̀ yìí jà tọ́ba tó ń jà tọ́ba jọ ń jà lọ́nà ṣètánì ń gbà mú mùmínì òun ni kọ́ máa báwọn èèyàn jà káàkiri ọlọ́run dẹ̀ sọ pé innama yuridu shaitanu an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamri wal maisir shaitan ó fẹ́ lò yìí kẹ́ ẹ máa jà kẹ́ ẹ máa dà nǹkan rú ẹni tí bá ti ń jà tí ń dà nǹkan rú káàkiri shaitan nílò ó di mẹ́fà ẹlẹ́ẹ̀keje ó lè máa kírun inú rẹ̀ lè balance àwẹ̀ rẹ̀ lè balance ó lè má ṣẹbọ ó lè má ṣiṣẹ́ ọlọ́run ṣùgbọ́n shaitan ó wá gbọ́nà míì mú ọ ò ní ṣe díkìrì mọ́ èyí wá pọ̀ lọ́dọ̀ Ahlus-Sunnah wal Jamā'ah àwọn yìí ṣe díkìrì o kò sẹ́nìkan kan nù yín tó lè sọ pé òun níjò kó àdúrà ó kéré ní Ahlus-Sunnah ẹ bá pèèyàn ní mùsùlùmí ní ààyè fún díkìrì ni kí là ń pè ní díkìrì ìrántí ọlọ́run ìrántí wàá pè lẹ́sìrìsì sórí kó jòkó kó máa tìláwà ìrántí ọlọ́run kan ni kó jòkó kó ní àsìkárù tọ́ka láàárọ̀ tọ́ka lérọ̀lẹ́ ìrántí ọlọ́run kan ni kó jòkó kẹ́nu rí ọmọ dákẹ́ kó sá máa wí nǹkan kó máa wí nǹkan ìrántí ọlọ́run kan ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní èsì ìrántí ṣètánì nílò wọn ọba ti lé ọmọbi tó lé ọmọbi tó yọ wá tí ọ ti bí kọ́ ọmọ ti díkìrì mọ́ ọlọ́sìn ni wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan daqqa wa nahshuruhu yawma al-qiyamati a'ma qala lima hashartani a'ma wa qad kuntu basira laqad atatika ayatuna fanasitaha fakadhalika al-yawma tunsa sẹ́ẹ̀dì bí ọba sàzíkìrì mọ́ kò sí èméjì ṣètánì nílò ló fi jásí gbogbo wa pátápátá agbọ́dọ̀ lọ́nà yìí mójútó díkìrì gbogbo àwọn àfáàwọ̀ àgbà táwọn abásáyé mọ́dọ́dọ̀ bùnbáàz yọ tẹ̀mẹ̀ ẹni sẹ́ márùn mọ́dọ́dọ̀ bùnbáàz bí Sheik bá jọkúlẹ̀ báyìí fóònù bíi mẹ́ta mẹ́rin lọ́wọ́ àwọn àjò bàbá tí bá ti ń rìsífù kọlù yìí tí ń dáhùn fatuwa eléyìí ọmọ ríngì wọ́n gbé wọn ní ṣe ń bọ̀ eléyìí ọtún máa ríngì wọ́n tún ní ṣe ń bọ̀ àwọn mẹ́ta mẹ́rin mẹ́mẹ́ tí wọ́n bá gbé bá ti á ṣe kan tán yóò tún gbà kan yóò tún dáhùn yóò gbà kan yóò tún dáhùn tọ́ba wa ya tí a bá fẹ́ jẹun wọn nìkan yọ àwọn tẹlifóònù yẹn sẹ́gun tí a bá ti yọ tẹlifóònù tí a bá ti mọ kalẹ̀ báyìí yóò máa kò ní wọlé mọ́ àwọn tẹlifóònù tí a máa ń gbé kalẹ̀ tí a bá ti yọ eré ẹ̀ kalẹ̀ báyìí yóò máa engage lọ́hùn Sheik fẹ́ jẹun nu táìmù tó fi wá gbóúnjẹ wáhùn ẹnu bàbá ò ní dákẹ́ wọn wá bí ẹni tí wọ́n ti gbé bàbá ń bá yín sọ̀rọ̀ ó ní bàbá ò sọ̀rọ̀ bàbá ń ti díkìrì ni ó ní bàbá ò sọ̀rọ̀ bàbá ń ti díkìrì ni mọ wá ní sẹ́mi àti máa ń sẹ́nu ó ní tí a bá ń travel láti Riyadh lọ Jeddah tí wọ́n ó lò bíi 10 hours ó ní bàbá ò ní dákẹ́ tí ó fi dé Maka yóò máa ṣe díkìrì ni àwọn ẹni ọlọ́run lisanahum ratiban min dhikrillah ahọ́n àwọn ti lẹ̀ nítorí àzikiri sáwà ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ń ṣekere nù wá o inú ọ̀nà kan Ṣẹ̀tánì ń gbà wọlé òun ni kẹ́ ẹ má ṣe díkìrì fọlọ́hún kẹ́ ẹ má jẹ́ kí ara yín ọ̀rọ̀ káhàn yín ọ̀rọ̀ fún díkìrì ó lè má mọ ọ níbi irun ó lè má mọ ọ níbi sìnà ó lè má mọ ọ níbi àwẹ̀ ó lè má mọ ọ níbi sẹ́ẹ̀rẹ́ ó lè má mọ ọ níbi sàárà àmọ́ yóò mọ ọ níbi pọ́ńkà máa ṣàròyé kí oníṣẹ́ díkìrì ọmọ sàròyé káàkiri ọmọ sàwádà
lóòótọ́ ìrun dọ́gba àwẹ̀ dọ́gba sàká dọ́gba ó ṣe sìná ó rìn òhò ó ṣe nǹkankan àsìkiri tí òjò ṣe òun náà ó mú ọ náà nù ọwọ́ rẹ̀ tẹ̀ ń bì kan náà nù pọ́wọ́ abọ́ ó múra. inú ọ̀nà tí ìbáni tó ń gbà tẹ́lẹ̀kọ̀ sọ̀láàtì awi tahawun biha ẹlòmíì mùmínì ni akídà rẹ̀ yanjú tọ́lẹ̀ ń tákìdá rẹ̀ bá ti yanjú mùmínì ni ṣùgbọ́n kò ní máa kírun àbí kọ́ máa fi irun ṣe fàájì yóò mú un láwàdà yóò mú un ní fàájì láì nídìí kan tí sẹ́rí àgbà wọlé tí ò ní jẹ́ kírun. Ànábì wa Muhammad nínú hadisi tí Abu Hurairah gbà wá nígbà tó lọ́n ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ní innama yuridu shaytanu an yuqi'a baynakum al-adawata wal-baghdha'a fil khamri wal maisiri wa yasuddakum an dhikrillah wa anis salah. Shaytanu yasuddakum an dhikrillah yóò máa dìyín lọ́wọ́ kò ní jẹ́ ṣe díkìrì wa anis salah kọ́ wá ní jẹ́ máa kírun fa hal antum muntahun ẹ lọ lè jáwọ́ fa hal antum muntahun ẹ lọ lè jáwọ́ Ọlọ́run ò béèrè gbèsè ti jáwọ́ fa hal antum muntahun ẹ lọ lè jáwọ́. Anabi wa Muhammad inú àdìsí tábù lè ragbà wá anabi ní idha nudiya bis-salah tí a bá ti pinnu báyìí a bá ti pinnu adibara shaitan yóò kẹ̀yìn sí yàn yóò kẹ̀yìn sí báyìí yóò kẹ̀yìn sí. walahu duratun hatta la yasma at-ta'dhin ọba tí wàá kẹ̀yìn sí yàn yóò máa wá pariwo àṣetán yóò máa pariwo sẹ́lá ni wọ́n ti ń pa òun kọ̀fẹ́ kọ́ gbọ́rùn tí wọ́n ń pè ní kìí ṣe pé wọ́n máa pariwo tó máa gbọ́rùn rẹ̀ ó bísí náà ni bóyá bísí pẹ̀lú ọjà bóyá bísí pẹ̀lú mítìnì bóyá bísí pẹ̀lú ìyá bóyá bísí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe àsìkò tí wọ́n ń pè ní lọ́wọ́ ni wọ́n máa nájà lọ́ọ́ lọ lọ́ọ́ máa bọ̀ ó tiẹ̀ ní rántí pé wọ́n ń ṣe kí ni ariwo ṣètá nípa sí ọ náà nù kìí ṣe pé wọ́n máa pariwo tó máa gbọ́nu máìkì èyí nǹkan wí yóò wá díwọ́ kan fún ọ tí ò ní jẹ́ o lísìn sínú tí fàyídà kọ́dọ̀lù àdán tí a bá pè ní tán akọ̀bàlà ṣètánì yóò mójú kó o ti parí iṣẹ́ ilé yìí hùn fàyídà tó wìbà tí a bá tó ti gbẹ̀rún dúró adébàlà yóò tún bẹ̀rẹ̀ sí lára rẹ̀ fàyídà kọ́dọ̀ tẹ̀síwìbà tí a bá tó ti jẹ́ Allahu akbar tí ń kírun ọlọ́pàá tán ṣètánì yóò tún parí iṣẹ́ yóò tún pọ̀ ti gbé ọjọ́ ìrun hata yuqtira bayna al-mar'i wa kò ní jẹ́ ọ̀nà tí ipò kírun tí a bá ti gbé nùdó tán yóò gbà ọ́ lágbé kó ń bí irun bó ti máa ṣe nù ní títọ́ mi yóò fi wá rí pé a irun mà ti bò wọ́ ọmọ kí jàmá tí ọba fi lè rí jàmá òun kí tọ́ ọba fi lè tẹ́ àti san padà ó tún wá lágbá bí ẹ bá ti dàbá òun ọwọ́ ṣètánì ti ń tẹ́ nu kọ́ máa tíráì láti pèrè ẹ̀bọ̀ padà. ìyàwó Aisha radiyallahu ta'ala anha sẹ́ẹ̀rí ẹlòmíì náà tí a bá ti pinnu yọ́lọ̀ kírun ṣètánì ó túlẹ̀ ó rí bí jàbọ́ lọ́wọ́ ọ̀run tọ́ba wá dé ìrun ṣètánì ó gbà mú padà ṣètánì ó nà ó yí padà ń bí irun. arákùnrin kan wá bá Nábì wa Muhammad ó ní bóun bá ti ń kírun àyè Aisha àlọ́gbà wa òun máa wo bí wà wọ́n níbi irun ẹ bá ti gbé irun dé Allahu akbar. Anabi ni ṣètọ́nì ni ọ wá jí díẹ̀ nínú rẹ ni ṣètánì wá jí díẹ̀ nínú rẹ ni kò ní jẹ́ ìrùn wọn lọ lọ́láfíà yóò jí díẹ̀ mbẹ́ pé wọ́n bá kírun yìí tó bá pé dáadáa rẹ̀ pọ̀ àfi ká má jẹ́ kó yóò jí díẹ̀ mbẹ́ ṣètánì ò ní yọ̀ǹda rẹ̀. ọ̀nà ẹlẹ́kẹ̀ wá ṣètánì ẹ̀kẹ́ lọ ìkẹsàn ṣètánì ń gbà mú yàn al-iftira'u ala Allah èyí wọn pọ̀ sọ́dọ̀ àwọn afa ìmọ̀ wa kúrọ́ mọ́lọ́hún kí ni tuma kí ni a máa kúrọ́ mọ́lọ́hún gbogbo ntọ́lọ́hún sọ pátápátá wọ́n máa wá fi tì sọ́dọ̀ ọlọ́hún ìtú al-Qur'an ìtú sunna nabi bọ́lọ́hún ò ti tún nǹkan ẹ̀ tá nabi ọgbà lérò kéèyàn máa tún irú ẹ̀ ṣẹlẹ̀ bí ọdún mẹ́rin sẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí tí gbogbo àwọn àfa ẹ̀sìn tí wọ́n wọ wàhálà pẹ̀lú ọ̀kan nínú àwọn tá ń pè láàfà tí wọ́n túmọ̀ hijab tìlú dàrú gbogbo yín lẹ́yìn tí ń gbà náà lọ́hùn abẹ́ ẹ̀kọ́ ni kò síyèméjì nínú ìṣe tá ní gbà mú yàn òun ni al-iftira'u ala Allah kéèyàn wá purọ́ pé ntọ́lọ́hún wí ni tọ́lọ́hún wí bẹ́ẹ̀
kéèyàn padà parọ́ mọ́ Ọlọ́hun ìgbà téèyàn bá sọ pé tọ́lọ́n bá ń sọ̀rọ̀ ìjáàbù náà al-Qur'an kí n tó gbà lérò pẹ̀lú ẹni gàgá awẹ̀rẹ̀ kìí ṣe kóbi ọ̀ lo jàlibáàbù àbí kọ́ dànkan bójú Ọlọ́hun nídìí èyí hùn bẹ́ẹ̀ bá wọ supagẹ́tì náà ìjáàbù náà nù sẹ́bẹ̀ kọ́ ni àbí mo kúrọ́ ni ó ní gàgá ní jẹ́jà ààbò kìí ṣe aṣọ tí wọ́n ń dà bójú ó sì ní àwọn tí wọ́n ń bójú eruku pọ̀ ní Saudi ìsì ń káyà alukurani ń káyà àwọn jẹ́nẹ́ sí abẹ́ẹ̀kọ́ ni ó ní gbogbo àyà kurani tó sọ̀rọ̀ jáàbù lò ó tú kọ́wọ́ jẹ́ oyè yín ìsì ń tu ìsì ń ká ìsì ń tu ń tu lọ́bì fẹ́nu rẹ̀ táwọn òmùgọ̀ náà ń sọ pé náà ń sọ̀rọ̀ náà náà ṣe táde gbé gbàyàn mú ọ̀nà kanu afọ jókòó báyìí tẹ́rì láfa yóò máa wí ntọ́lọ́wọ́ wí yóò tún wá láyà al-iftira'u ala Allah kéèyàn láyà pẹ̀lú Ọlọ́run kọ́ máa hun àdàparọ́ mọ́ Ọlọ́run kò sí èméjì ṣètàn ló ṣe kí ni ńlọgbàmú àwọn salaf rahimahumullahu jami'an tí a bá sifá tí wá sí wọn máa sunkún ni tí a bá sifá tí wá sí lásán ó bu ẹkún ni Abdullah ibn Abbas àwọn ọmọ ogun lógun láyé àwọn sahaba àwọn tábìyìn lọ sógun wọ́n wá nídìí obìnrin wọ́n wá ní kí wọ́n lọ sí nìkan olè mọ́tí àwọn àpẹtẹ wọn kí wọ́n stọ́ọ̀pù rẹ̀ láwọn yẹn bá ní Abdullah ibn Abbas ti paasi fatiwa nìkan olè mọ́tí àpadà ó ti lọ́ọ́ da ká máa ṣe o Abdullah ibn Abbas jáde ló bú sẹ́kún ó ní ìwí ju bá nẹ́bi ti wí ń jẹ́ òní lọ látọ̀ ní lọ́yìn tó wúrẹ̀ mọ́ tálíkì àmọ́ Ọlọ́run èdè o haramu ní tálíkì àmọ́ Ọlọ́run èdè o haramu ni o sábẹ́nu ó sì sọ lásán ó pè bọ̀ gbogbo àwọn afẹ́sìn ní ẹ máa ń ṣe tààrà ọjọ́ àti pé mo wí yìí ìwí mọ́ mo wí yìí ń jẹ́ òní ètò wí mọ́ èyí bí mo ti ṣe fatiwa rẹ̀ ètò wí mọ́ láti lè fi tún àṣìṣe rẹ̀ ṣe ṣe mọ̀ pé ń tọ́ wá láyà tó jòkó tó wé láwà ní tí wọ́n ń sọ gbogbo ń tọrọ wọn ọ̀sọ́sọ́ lọ lẹ́nu gbogbo ń tà nẹ́bí ọ̀sọ́sọ́ sí lẹ́nu ní subhanallah ọ̀nà tí ṣètánì gbàgbà mú nù ṣètánì gbọ̀nà bẹ̀ ń gbà mú àwọn sàbẹ̀ tó wá fẹ́ gbà wọn mú wọ́n ń jàbọ́ gbogbo ń tọ́ bá gbà mú bẹ̀ kọ́ lọ́n jẹ́ orí bí jàbọ́ nínú ọ̀nà kẹwàá ṣètánì tí ń gbàyàn mú òun ni atahakumu ila taghut kéèyàn máa fi ń tẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ṣègbésí ayé atahakumu ila taghut òfin tí èso fi Ọlọ́run kéèyàn máa fi ṣègbésí ayé kínú rí ọmọ wa dùn pọ̀ wà lábẹ́ democracy ṣètánì lọ́gbọ́ mú bá a ti lo democracy yìí ó yẹ ká wà nínú ìbànújẹ́ pé ààrí tíra Ọlọ́run àti sunna nẹ́bì ààrí fi ṣèjọba tínú rẹ bá fi lé ń dùn pé abẹ́ democracy la wà democracy wa òkè àṣẹrí àti ẹ̀ ti le jù èwo là ń géwọ́ gẹ́sẹ̀ òfin ká máa géwọ́ ìgan wàhálà ni ká kó máa lo democracy yìí irú ẹni bẹ́ẹ̀ ṣètánì ti gbà mú ó lè máa kírun ó lè máa gbààwẹ̀ àkídà rẹ lè da ìròrí burúkú ṣètánì fi sí lérí òun náà ọ̀nà kan tó gbàgbé òun náà múnu bá a ti ń kàkàlẹ̀ yìí nísìn ẹni tí wọ́n fẹ́ bọ́m̀bẹ̀ kiri ẹrù mi ẹ̀rí pọ́n lákìdá ó nígbà ó láwo tẹ́ bá tẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn sí ń gbà mí ntí ọmọ ọ̀sẹ̀ máa wò pẹ̀lú àdúrú gbọ̀n yìí pẹ̀lú sòkòtò rẹ tó fò yìí ló tún wá ń jà pé democracy dáa ọ̀ ń jà fún democracy yóò sì máa rí nǹkan kan mú wá nú ẹ̀rí yóò máa rí nǹkan kan mú wá. ọlọ́ni alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablika yuriduna an yatahakamu ila at-taghut wa qad umiru an yakfuru bihi wa yuridu ash-shaytanu an yudillahum dalalan ba'id. ọlọ́ni orí abóorí ni àwọn tí wọ́n máa rò pé àwọn jẹ́ mọ́mìnì pẹ̀lú ń tà sọ̀kalẹ̀ fún wa nẹ́bì àti ń tà sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ tí a bá wá fẹ́ yanjú ọ̀rọ̀ wọ́n máa lọ yanjú ọ̀rọ̀ pẹ̀lú ìjọba kèfèrí. ọlọ́run ní a sì ti pa wọ́n láṣẹ kí a má ṣe kèfèrí pẹ̀lú àwọn ọlọ́run ṣùgbọ́n ṣètọ́n òun ló nù wọ́n lánàá tó jìnà ṣètánì nù wọ́n ni bí èèyàn bá ti lè gbà pé ṣẹ̀ríà lòun fi dájọ́ irú bá ti wà yìí nísìnyí a gbọ́dọ̀ gbà pé ṣẹ̀ríà lọ́nà a gbọ́dọ̀ gbà pa fẹ́ fi ṣèjọba ṣùgbọ́n a farabalẹ̀ fún democracy torí pa àwọ̀ kankan àmọ́ yóò máa sẹ́kùnú ẹ̀mí wa yóò máa bà wá lẹ́mí jẹ́ yóò máa jẹ́rònú fún wa ó pàrí ìjọba ọlọ́run sí àmọ́ kọ́ yọ́nú sí ṣètánì gbọ́ ọmú bẹ́ẹ̀ ni tọ́ ẹlẹ́kọ̀ọ́kànlá tazyinul batili fi surat al-haqq sẹ́rí ṣètánì ń gbà mí yóò mú irọ́ yóò wá ṣe bí òdodo
èèyàn wà á rírọ̀ yẹn bí òdodo ọ̀rọ̀ èèyàn ò rírọ̀ yẹn bí òdodo ọ̀rọ̀. ọba àlekè ọlá ní níjọ́ wọn fẹ́ jagun Bádàrí nísìnyí tí mẹ́ni ọba lágbá lẹ́yìn àwọn sábẹ́ ni wọ́n sá lógun Bádàrí ẹfẹ́ lógun Bádàrí èèyàn 300 látọ̀dọ̀ mùsùlùmí èèyàn 1000 plus lọ́dọ̀ kèfèrí ẹ̀dá kan bí wọn ti ń bọ̀ ọ́n ta lè yóò rò pọ̀ lágbára jù sẹ́wọ̀n kí mùsùlùmí tí mẹ́ni ọba dọ̀wọ́ pé a sáwọn ta fẹ́ fèsì àwọn eléyìí pọ̀ jù wá lọ òun ní máa bí kí wọn náà máa ronú pé àhá ṣé ìsìlámù yìí sì lọ́nà bí wọ́n ti pọ̀ tó rì nímú Ṣẹ̀tánì ó ṣe lọ́sọ̀ fún ọ pé orí tí ẹ pọ̀ ní ṣé wọ́n àwọn lẹ́ni orí tí ẹ pọ̀ lọ́sọ̀ látù ní ṣé wọ́n lọ́sọ̀ látù ọ̀dá ni wọ́n pọ̀ ní nẹ́sífàtì sẹ́ni tí ẹ ń ṣe ọ̀dá yín wọ́n pọ̀ ní kọ́ríbù sẹ́ni tí ẹ ń ṣe ọ̀dá ni wọ́n pọ̀ nígbà wọ́n pọ̀ láwọn Ṣẹ̀tánì ó wá ṣe lọ́sọ̀ fún ọ ìbàjẹ́ ni ó Ṣẹ̀tánì ó wá ṣe lọ́sọ̀ bí ẹni pé nǹkan gidi ni èyí tó wà lọ́wọ́ tiẹ̀ tó jódodo yóò wá fúyẹ́ lọ́dọ̀ rẹ̀ Ṣẹ̀tánì ní ń ṣe lọ́sọ̀ bẹ́ẹ̀ bí Ṣẹ̀tánì bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ eléyìí sínú ẹ̀mí rẹ̀ tó ń rí òdodo bí irọ́ tó wá ń rírọ́ bí òdodo ọ̀nà kan ní Ṣẹ̀tánì ọgbà mọ́ ọ. ǹjẹ́ ogun Bádàrí ọlọ́ni wáyé ibi zayyana lahumu Shaitanu a'malahum ìgbà tí Ṣaitan tó ṣe iṣẹ́ àwọn kèfèrí lọ́sọ̀ fún wọn wa qala la ghaliba lakum al-yawma mina an-nasi wa inni jarun lakum Ṣaitan sọ fún wọn pé ẹ̀yin lẹ́pọ̀ tó báyìí ẹ fọkàn yín balẹ̀ ìdó tì yín àmọ́ nígbà wọn fèsì ara wọn Ṣaitan padà lẹ́yìn wọn Ọlọ́run padà wá dó tàwọn mùsùlùmí gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti rí nítọ́jẹ́ nǹkan bú tí ẹ bá ń jó wèrè Ṣaitan ó ṣe lọ́sọ̀fẹ́ yín náà ẹ rò pé nǹkan gidi ni níjọ́ tí Udiuda tí Suleiman ń lò tó ṣeré lọ tó débi tí Bílíkísù wà ńgbà tó débẹ̀ sẹ́mà pé tí ẹ bá ti pé Udiuda jẹ́ ẹyẹ tọ́lọ́ ń tọ́ fún rẹ̀ ọmọ ìwé nǹkan mi ń gbòde ńgbà lọ́dọ̀ Sule dákìlórí fún Sule ó ní mo rí ọlá kan tó lágbára wà ó ti yá tí mi kú lè ṣe gbogbo nǹkan ni wọ́n fún un wọ́lá arṣu ó ní àga tó tóbi gan àga àwọn nítumọ̀ sẹ́mi pé Udiuda gan ọlọ́run fẹ́ ẹjọ́ lójú ju Sule lọ ló fi dé ní fi ń ròyìn ọlọ́run àmọ́ ńgbà tọ́lọ̀ wọn á fi Udiuda mọ̀ ló fi wá ní wajadtuha wa qawmaha yasjuduna lishamsi min dunillah àmọ́ bí tábùkù wà ní pé àtọ̀wọn àtàwọn èèyàn rẹ̀ òrùn ni wọ́n ń sìn sẹ́mi pé gbogbo ọlọ́run nísìn ńgbò tí wá ní wọ́n ń sin òrùn ọlá yẹn ti tẹ́ḿbẹ́lú ọlá yẹn ńgbò tí ní gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó yẹ àtọ̀wọn àtàwọn òrùn ni wọ́n ń sìn wọn ò sí lọ́mọ ọwọ́ ni wazayyana lahumu shaitanu a'malahum Ṣaitani wá ṣe òrùn tí wọ́n ń sìn ó ṣe lọ́sọ̀ fún wọn fasadduhum ani sabil kò jẹ́ wọn mọ̀nà fáwọn la yahtadun wọn mọ̀nà tí ẹ bá ti ké Udiuda jẹ́ ẹ̀yẹ tọ́lọ̀ ń sin ní kinní ni yóò fẹ́ lè bá ọlá abiliki lọ pé ọlá yìí gan ju tọ̀gá lọ gbogbo ẹni tí ọba lọ́la ayé báwọn tí ẹ bá sọ ọlá tọ́lọ́hún kò ní nǹkan kan àmọ́ ẹni tó bá jẹ́ ni ọlọ́hún tó bá rọ́lá ayé tí ọba di tọ́lọ́hún bẹ́ẹ̀ yóò fúyẹ́ ọlá ayé yẹn ìwà máa fúyẹ́ ìwà máa pàtàkì ọlá ayé tí ò ní tọ́lọ́hún ọba nínú ọ̀nà kan tí Ṣaitani gbà tí fi mú yẹn ni wa sallallahu ala sayyidina Muhammad ó di mélòó tí mo kà ó di mọ́kànlá ó kù mélòó ó kù márùn á kà márùn jẹ́ mẹ́jọ àwọn aṣọ ogun tó bá kú lẹ́yìn rẹ̀ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam ẹni tó bá ní béèrè. Afa Maruf